ó láyé ti bàjẹ́ o. Mo kí wa káàkiri orígun mẹ́rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas. Ààrẹ Laji Abbas yìí ni o, ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ rú ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé Brazil àti Cuba. Sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá. Mo kí yín o, gbogbo ẹ̀yin tí wọ́n gbéṣẹ́ fún, ẹ̀yin ọ̀tá àlọsíwájú, ẹ̀yin apanijayé tẹ́níkẹ́ mọ́ áàkì àkáǹtì ọ̀ọ́bì ààrẹ òpìtàn tó ti dé o sórí ìkànnì ìtàn Yorùbá. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti áàkì àkáǹtì ìtàn Yorùbá tẹ́ẹ̀rí ṣe ẹ kéré, mo sọ fún yín ẹ kéré. Ìtí kò yé yín ni wípé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń gbéṣẹ́ fún ìgbà tẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé wà lórí Facebook. Ilé ààrẹ òpìtàn ti wà lórí Facebook. Ẹ lọ wo ọdún tí mo ti open ìtàn Yorùbá, ẹ lọ wo ọdún 2007 ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lo Facebook. Ọ̀tọ̀ làwọn nǹkan tá à ń lò kí Facebook ó tó dé ńgbà, ọ̀tọ̀ làwọn nǹkan tá à ń lò. Nígbà ó di 2010 ìlà open ìtàn Yorùbá, mo rò pé ọdún 11 ní ti ààrẹ Laji Abbas, mo rò pé yòó ti ń lọ bí ọdún 14. Ẹ kéré dáadáa torí pé mo rọ́wọ́ yín o ní dédé ìgbà tẹ áàkì àkáǹtì Oríyọmí Hamzat ọ̀gá wa, tẹ áàkì tẹ dìlítì fídíò ń dànù, ìgbà náà lẹ fẹ́ áàkì àkáǹtì ààrẹ òpìtàn. Ìsúnlọ́rù ìjẹta mọ́júmọ́ àná, ẹjọ́ àlàmísì mọ́júmọ́ ọjọ́ Jímọ̀ láago 7 kọjá ìṣẹ́jú 8, aago 7 òru kọjá ìṣẹ́jú 8 tiwa mọ́júmọ́ àná o. Kóòdù ń wọlé ọjọ́ oríṣi méjì. Mo wá wò báyìí pé àwọn eléyìí ń kéré, ọkàn mi ò tiẹ̀ lọ pé lórí tí ń ṣẹlẹ̀ nípa ikú Timothy Tìmọ́ Adégòkè ni wọ́n fẹ́ dẹ̀wò sí. Àmọ́ ńgbà tí ilẹ̀ mọ́ torí pé ọ̀gá Oríyọmí Hamzat ti ń kéde pé wọ́n ti dìlítì
fídíò wọ́n sì ń gbìyànjú láti háàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn àkáǹtì. ẹ rí i pé mo gbé fídíò ọ̀gá Oríyọmí Hamzat Miss síta lásàálẹ̀ yìí. Wọ́n ṣàlàyé ibi tí àwọn tó ń ṣiṣẹ́ ń wà tó sì ní í ṣe pẹ̀lú ẹni tá a fi ẹ̀sùn kàn, ẹni afẹ̀sùn kàn wípé àwọn tí ń ṣiṣẹ́ fún ni wọ́n fẹ́ máa háàkì àkáǹtì. Wá kéré sí o torí pé ìtàn Yorùbá ìtọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ ni ọkọjà ẹmbásì lóhùn ó dìbò lù yóò tàn wọ́n parẹ́ ni àìmọye mélòó rú yín òkè ti gbé mi. Mo máa ń sọ pé tí mò ń ṣe ápèsè ara mi mò ń jẹ́ ṣùgbọ́n tá ipá náà ń lọ bá rán mi kò sí tá ẹ lè ṣe ẹ lè fi mí ṣe nǹkan kan ẹ lè fi ìtàn Yorùbá ṣe nǹkan kan ojú yín báyìí náà ni ó sì ti máa wù yẹ́ tí ó máa fò. tí ẹ̀yin bá ń ṣọ̀daràn tí ẹ̀yin bá ṣẹni ibi kí lẹ bá débi pé lórí ọ̀rọ̀ ìkẹmọ háàkì àkáǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn àkáǹtì Facebook ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dìde sọ̀rọ̀ yìí tí wọ́n ti háàkì ó ti ń lọ bíi 4 sí 5 tí ẹ ti háàkì lẹ́nu ìjẹta máàná tí fídíò yìí bẹ̀rẹ̀ sí ní jáde ó lọ bíi 5 bẹ́ẹ̀ ni sí 6 gan pẹ̀lú tí ẹ ti háàkì lẹ́nu ìgbàtọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ abáka ti bàbá Oríyọmí Hamzat àmọ́ wọ́n ti rí tí wọ́n gbà padà wọ́n gbìyànjú ẹ̀ sí ààrẹ òpìtàn èdè sí ni wọ́n dá padà gẹ́gẹ́ bíi tí bàbá Oríyọmí Hamzat sọ iṣẹ́ ti já afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrù adìẹ afẹ́fẹ́ ti iṣẹ́ ti já ẹ má wulẹ̀ dọ́gbọ́n ẹ wàá gbọ́ nǹkan lálẹ́ yìí ẹ wàá gbọ́ bẹbẹ ẹ wá wo àwọn èèyàn ẹ wá wo ìkà ẹ wá wo àwọn ẹni agbójú okùn létí ọ̀jẹ̀ ni agba ẹ wá wo ilé ayé bẹ́ẹ̀ bá gbàgbé ní àárọ̀ tí mo ṣe ètò mọ́ ọwọ́ ọ̀sán mo sọ fún wa wípé àwọn ọlọ́pàá tí ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ wọn lóṣogbo wọn dà àmọ́ tí agbára òkè tó bá pàṣẹ fáwọn ẹni rẹ̀ ń kọ́bò làwọn ẹni rẹ̀ ò sí ní dẹni ibi ọwọ́ jẹ́ nǹkan kàyéfì àti nǹkan ìbànújẹ́ nígbà tá a gbọ́ ń tó ṣẹlẹ̀ ẹni tó wà ní àgọ́ ọlọ́pàá tó sì ń sọ̀rọ̀ láti inú sẹ́ẹ̀lì ọlọ́pàá tí wọ́n sì bá gbé sórí Facebook sẹ́ni páyé ti bàjẹ́ ń pè láti bẹ̀ ń pè gbá ń pàwo àwọn èèyàn ń pè gbogbo ẹ̀yà alágbára àbí wàláì mo tún fi ọba tó dá sánmọ̀ méjèèjì àtilẹ̀ méje búra mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí gbogbo ayé yìí bá pawọ́ pọ̀ páwọn fẹ́ ran àbòsí lọ́wọ́ tọ́lọ́run bá lówó ní ran àbòsí lọ́wọ́ gbogbo yín náà lẹ́ẹ̀jọ parẹ́ gbogbo èyí tẹ́ bá fẹ́ ran àbòsí lọ́wọ́ lórí ikú Timothy Adégòkè ọmọ wọn nílùú Èrúwà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ran àbòsí lọ́wọ́ nínú ikú rẹ̀ gbogbo yín náà lẹ́ẹ̀jọ parẹ́ máyé lára gbogbo yín náà lẹ́ẹ̀jọ bá lọ irú ikú tó kú irú ikú tọmọ yóò burú jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo àwọn tó bá sọ yí pé kí ìdájọ́ òdodo fẹsẹ̀ rinlẹ̀ kí ìyà ọmọ jẹ láìṣẹ̀ kí ìtàjẹ̀sílẹ̀ ìmọ̀ pààyàn ṣe tutù ìmọ̀ pààyàn nípakúpa kó dópin nílẹ̀ Yorùbá ẹ jèrè ọmọ o ẹ jèrè ọmọ àmọ́ gbogbo ẹni tó bá sọ yí pé kílẹ̀ Yorùbá ó burú kílẹ̀ Yorùbá ó bàjẹ́ onítọ̀hún yóò parẹ́ máyé láàánú gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ nínú ẹbọ à ń fi èèyàn ṣètùtù ìjọba ni ìjẹ́jòyè ni ìjẹ́ gómìnà ni ìjẹ́ aráàlú ni òfò lẹ́ẹ̀ṣẹ̀ ẹ parẹ́ tìrantìran ni torí tẹ́ ń dálẹ̀ sí wa ìtàjẹ̀sílẹ̀ ni òjèlẹ̀ Yorùbá ó tòrò ẹ̀jẹ̀ ti pọ̀ jù ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù ẹ lọ sọ́dọ̀ àgọ́ àwọn ọlọ́pàá ẹ lọ sí police headquarters state kọ̀ọ̀kan ẹ lọ wo iye èèyàn tó ń miss lójoojúmọ́ ẹ lọ wo iye èèyàn tó ń miss lóṣooṣù ẹ rí iye èèyàn tí ń sọnù lójoojúmọ́ níbo wọ́n ń wọlé sí níbo ni wọ́n ń lọ kí ló dé ó ti pọ̀ jù ìtàjẹ̀sílẹ̀ pọ̀ ńlẹ̀ Yorùbá mẹ́jà dọwọ́ borọ́ Ọlọ́run ọ̀fẹ́ ìran Yorùbá ẹ̀ṣẹ̀ ìran tí ń fèèyàn ṣètùtù òjijì lọ́wọ́lé kò sínú àṣà wa káfí èèyàn ṣètùtù sínú àṣà Yorùbá àṣà abú ni àṣà abú àṣà àjèjì lọ́jẹ́ nílẹ̀ Yorùbá wọn Yorùbá fi èèyàn ṣètùtù ń jọun ẹni tó bá sẹ́yìn tí Yorùbá lè ṣe ni pé ẹ lọ pa wọ́n ní wọ́n pa wọ́n gbórí rẹ̀ kọ́kọ́ bá lè máa jẹ́ àpẹẹrẹ fẹ́lòmíì pé èèyàn wùwà àkà Yorùbá fi èèyàn rúbọ Yorùbá fi èèyàn ṣètùtù Yorùbá fi èèyàn ṣoògùn owó gbogbo àṣà abúlé ti gbà ẹ wá ń dojú tìrẹ Yorùbá wọ́n wá rí Yorùbá pé àwọn Yorùbá àwọn ìkà ni wọ́n pé wọ́n ń para wọn jẹ ni. ọdún ìlú ń bá tiẹ̀ òsì ìlú ń bá tiẹ̀. ní àṣàdédé la rí tí fọ́nrán kan bẹ̀rẹ̀ sí ní jáde mo pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá dáadáa ẹnjìnìà Olúṣèyí Mákindé tó oṣù kan náà rẹrù àgbà
àgbàtà lọ́kàn ọlẹ́yìn tó ń bá ń lé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ my honourable speaker adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ adájọ́ àgbà ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá mi ikú bàbá yèyé àtẹ̀dá ọba tó bàbá mi ọba Elérúwà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀kẹ́rẹ́ Ṣakí bàbá mi Olúgbọ́n bàbá mi Àrẹ̀sà mo pe bàbá mi Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn mo pe gbogbo ẹ̀yàn ọba káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá ẹja dìde ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wá gbé o mo pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ honourable speaker gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ìgbìmọ̀ asòfin àtẹ̀yin sẹ́nétọ̀ wa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ là ń sọ ọ̀rọ̀ ìlú ni o ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wá gbé o. Timothy Adégòkè tí wọ́n pa nípakúpa yìí oṣù kejìlá ọdún tá a lò lọ yìí ní pé ń pé oṣù mọ́kànlá báyìí tó sí ilé fún ìyá rẹ̀ pé ìyá mi ẹ ti jìyà púpọ̀ ẹ máa gbé nínú ilé yìí o. tẹ́ bá wo fọ́tò inú ilé yìí náà ni ìyá yìí wà tó jókòó ìyá yìí ẹ wo orú ipò tí ìyá yìí wà pé ọmọ tó kọ́lé fún mi yìí pé owó onírú owó aláta owó kí n ṣẹ́gi owó kí n tẹ̀lùbọ́ owó gàárì owó ọjọ́ oko owó epo pupa ni mo fi tọ́ ọmọ yìí ọwọ́ tásìkò tó yẹ kí ìyá yìí ọmọ jẹun ọmọ yìí náà lè di gómìnà lọ́la ó lè di ààrẹ orílẹ̀-èdè lọ́la ó lè di èèyàn pàtàkì lọ́la ó lè dolówó ẹ sì pa nípa ẹ̀sìn ẹ sì sí nípa ẹ̀sìn o ẹ pa ń pakúpa ẹ wá sí nísìn ẹ̀sìn ẹ kó inú páálí ẹ sì lọ bù mọ́lẹ̀. mo fẹ́ ká gbọ́ ohùn tí Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ torí pé bàtà ń sọ̀rọ̀ àwọn kan ní kò tí ì yẹ ká máa sọ̀rọ̀ ìlànà iṣẹ́ wá fààyè gbà o àwa ń dúró de àbájáde sí ọlọ́pàá tí wá ní pé ká máa tara àlù jí tó bá wá lè mú Mọ́yẹ̀ sọ̀rọ̀ láti inú kúlù ọlọ́pàá kúlù sẹ́ẹ̀lì là ń pè ní kúlù lédè Yorùbá tó bá lè mú Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ sọ̀rọ̀ láti inú tàbí àtìmọ́lé ọlọ́pàá kúlù ó pè nǹkan méjì nílẹ̀ Yorùbá wọ́n máa ń lo kúlù fún ọ́fíìsì yàrá roboto tá a ti máa ń dààmú èèyàn lóhùn àwọn míì àti máa ń lo kúlù fún ibi tó ṣe wípé a máa ń fi ìyẹn pamọ́ sí ṣùgbọ́n tàbálíkàwò a lè lo inú túbú ká sọ pé láti inú túbú ọlọ́pàá o Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ mà bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ o mọ̀ ń bọ̀ á gbóhùn Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀. ẹ wọnú ọkàn o torí ọkàn ni mo pè bó mọ́ o kádájọ́ wúra rẹ̀ ká mọ̀fin wúra rẹ̀. ọlọ́pàá ẹ̀yin tẹ́ ẹ bá rò pé lè lẹ̀dí àpò pọ̀ ẹ̀rẹ́ ti báyìí náà lọ́mọ ẹlẹ́bí ẹ̀ lára kò sẹ́ni tó gbàdúrà ìpè irú ń tó ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ sí ìran òun ṣe é rántí pé ìròyìn kan jáde níbi ọdún mélòó sẹ́yìn akẹ́kọ̀ọ́ kan tó ṣe wípé nílé ìwé yìí náà ni bí wọ́n ṣe yí òkú rẹ̀ náà ní tẹ́ lọ jù sínú igbó bàbá akẹ́kọ̀ọ́ yìí mọ̀ kú ìyá rẹ̀ máa ń bẹ nínú stroke nílé ìwé Oòduà yunifásitì náà mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ o nǹkan ń bẹ lábẹ́ ọ̀run ṣùgbọ́n ẹ jẹ́ àjọ gbọ́ ọ̀rọ̀ tí Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ Abdulrahman Adégòkè fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ o gbogbo ọmọ Nàìjíríà sọ láti inú túbú ọlọ́pàá tó wà ìyàwó wọn náà sọ̀rọ̀ ìyàwó tí ẹ lè sọ ìta nìyàwó wà ṣùgbọ́n láti inú túbú ọlọ́pàá tó wà ìyóò lè wípé tó bá ti dalẹ̀ bàbá lọ sùn lóòtẹ́ẹ̀lì Nàìjíríà wá ń bàjẹ́ sí ẹni àwa gbójú okùn ní ọ̀jẹ̀ ni àgbà ìdí nìyí tá a fi ń béèrè fún ọlọ́pàá ìpínlẹ̀ tó bá ṣàwọ̀ ara wa ní àdàrà wa mọ̀ ilé ìlẹ̀ tó fẹ́ máa gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá àní ìtàjẹ̀sílẹ̀ pọ̀ ńlẹ̀ Yorùbá ìfẹ̀yàn ṣètùtù ẹ jáwọ́ Ọlọ́run ọ̀fẹ́ ìjọ òjẹ́lẹ̀ Yorùbá ó nílọ síwájú nù ẹgbẹ́ awo ẹgbẹ́kẹgbẹ́ ẹkú òun bẹ́ẹ̀ ẹgbẹ́ tí bá ti ń béèrè ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹkú òun bẹ́ẹ̀
ìran Yorùbá fi yàn ṣètùtù, ìran Yorùbá fi yàn ṣoògùn owó, ìran Yorùbá ń ṣiṣẹ́ ni òtútù káfẹ́yìn rúbọ kò bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá, àṣàkáṣà ní kìí ṣe àṣà wa. Ẹ́mbásì lásà wa ni jáde wá sọ, olórí ibú tí ọba wa jáde sí gbangba wá sọ pé káfẹ́yìn ṣètùtù dá ìró òfò, olórí ibú tí ọba jáde kọ́ jáde kí gbogbo ayé orí bí wọn ọba lè lù pa jáde wá sọ. Ẹjá wá gbọ́, ẹjá gbọ́rọ̀ látẹnu Mọ́yẹ̀, mò ń bọ̀, ẹjá gbọ́rọ̀ látẹnu bàbá wa Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ tí wọ́n bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ láti inú ọgbà ẹ̀wọ̀n. Bàbá fẹ́ sọ̀rọ̀ láti inú ọgbà túbú àwọn ọlọ́pàá, jọ̀ọ́ túbú àwọn ọlọ́pàá jáde ẹ̀bẹ̀jà pè ní ọgbà ẹ̀wọ̀n. Bàbá fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Èmi Dr. Abdul. Mò ń bọ̀, ẹ má bínú, mò ń bọ̀. Rahman Adégòkè Àtọ́bátẹ́lẹ̀ Adédoyin. Mò ń bọ̀ o. Èmi Dr. Abdulrahman Adégòkè Àtọ́bátẹ́lẹ̀ Adédoyin kì í ṣe apànìyàn tàbí ritualist o. Láti inú túbú ọlọ́pàá. Owó Ọlọ́run ọba ti fún mi ní owó mi látìgbà tí mo ti tàbí ọmọ 26 years tó dẹ̀ fi di age tí mo wà tó jẹ́ bí 65 nísìnyí. Mi ò pààyàn rí o, mùsùlùmí òdodo ni mí o. Ẹni tí a ń pe orúkọ ẹ̀ ní Timothy Adégòkè ó lọ sí Hilton Hotels Honors room 305. Àwọn ọmọ tí ó gbà wọlé sí hòtẹ́ẹ̀lì wa wọn ò san owó sí hòtẹ́ẹ̀lì. Òun gangan kò sí rẹ́kọ̀dì pé ó sanwó sí Wema Bank account wa ní Hilton Hotels Ilé-Ifẹ̀. Àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ yẹn fi gbà wọlé láì jẹ́ pé wọ́n gba owó sí àkáǹtì ilé-iṣẹ́ tó sì gbà sí àkáǹtì ti ara wọn. Ìgbà tí àwọn ọlọ́pàá ń wá Timothy Adégòkè, ìgbà yẹn ni mo tó mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Hilton Hotel. Ìgbà tí wọ́n dẹ̀ wá ṣe ìwádìí, wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí. Ìgbà tí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí, gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ wọ́n wo gbogbo ẹ̀yà rẹ̀, wọ́n rí wípé ẹyọ nǹkan kan kò dín níbẹ̀. Kábàá lè sọ pé bóyá ẹnìkan ló rán wọn pé kí wọ́n lọ yọ ẹ̀yà ara ẹni tó sùn sí Hilton Hotel. Mo rọ gbogbo ènìyàn nílé lóko àlejò ará ilé wípé kí wọ́n ní sùúrù, kó jẹ́ kí ọlọ́pàá ṣe ìwádìí dáadáa. Kẹbáwò dáadáa ẹ rí wípé Ilé-Ifẹ̀ mo ti bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ lágẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ home lesson teacher. Ibẹ̀ ni mo ti ṣe Universal College of Tech, mo ti ṣe Polytechnic, mo ti ṣe University bí òkúrò nífẹ̀ẹ́ o. Tí Ọlọ́run ọba tó fi dá mi lọ́lá tó sì fi fún mi ní owó tútù, kì í ṣe owó ẹ̀jẹ̀, kì í ṣe owó burúkú. Ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni kó má ṣe owó burúkú sí mi o. Dr. Abdulrahman Adégòkè Àtọ́bátẹ́lẹ̀ Adédoyin, Máyẹ̀ tilẹ̀ Ifẹ̀, Máyẹ̀ tilẹ̀ Yorùbá. Ẹ ṣé. Máyẹ̀ tilẹ̀ Ifẹ̀, Máyẹ̀ tilẹ̀ Yorùbá, Máyẹ̀ Ilé-Ifẹ̀, torí ìdájọ́ ti wà rí lórí èèyàn tí wọ́n ti ní ẹ má pera yín ní Máyẹ̀ ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ń bẹ àmọ́ bẹ́ẹ̀ ń kọ́ la fẹ́ lọ, a ti sọ̀rọ̀ ìlànà bá a ṣe fìyẹn jẹ oyè nílẹ̀ Yorùbá. Ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ kí wọ́n ní pé àgbóhùn ìyàwó wọn, ẹ jẹ́ kí wọ́n tọrọ ń gbé kí ààrẹ òpìtàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ káwá máa mú un lẹ́yọkọ̀ọ̀kan káwá máa yànnàná rẹ̀. Bàbá wa Máyẹ̀ Ilé-Ifẹ̀ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ a sì fẹ́ máa tú lẹ́yọkọ̀ọ̀kan. Bàbá ẹnìkan ní kí ló mo fi pè ní bàbá olóyè ìlú ni bàbá wa náà lápè àbígbàtà ẹgbọ̀n wọn láwọn ti di 65 years. Rí pé gbà tí wọ́n bá bàbá wọ̀ ní ìrìsàdù ipò bíi 60 ni wọ́n wà ńgbà náà. Ní táwọn èèyàn sọ ní pé torí pọ́jọ́ orí wọn ló jẹ́ kí wọ́n já wọn ńgbà náà gbọ́dọ̀ ẹja lo bàbá wọ̀ ní ìrìsà táwọn sì wà bíi 40 ká lò ó nípẹ̀ tó ti wà ní 60 years pé kò sí nǹkan míì. Àwọn kan ní pé wọ́n dáfà ni pé wọ́n ní ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ wọn, àmọ́ ìwádìí táwa mọ̀ ní pé tọjọ́ orí ní tẹ́mi ààrẹ òpìtàn bá mọ̀ ni màá sọ. Ẹ bá wá lóun mọ̀ mí pé torí pé ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ wọn ni, ṣùgbọ́n tá a mọ̀ ní pé ọjọ́ orí lọ́fà. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ká wá máa mú àlàyé. Èmi Dr. Abdulrahman Adégòkè Àtọ́bátẹ́lẹ̀ Adédoyin kì í ṣe apànìyàn tàbí ritualist o, ẹni tó ń gbéyàn ṣe oògùn owó. Bẹ́ẹ̀ ni
mọ́yà Ilé-Ifẹ̀ Dr. Abdulrahman Adégòkè olóhùn èé ṣe apààyàn àbí ẹni tí ń gbé yẹn ṣe oògùn owó ọlọ́lá ètùtù àfẹ̀yàn ṣe tutù ẹni pé ilé àwọn ọlọ́pàá ló lè fi ìdí ìyàn múlẹ̀ àti ilé ẹjọ́ ẹ̀rí tí ọlọ́pàá bá kó lọ ilé ẹjọ́ àbí ìwádìí ìjìnlẹ̀ afurasí sì ni lóòótọ́ ó pìsẹ́ǹtì ara ẹ̀ dá lóòótọ́ ó pìsẹ́ǹtì ara ẹ̀ dá. Ọlọ́run ọba ti fún mi ní owó mi láti ìgbà tí mo ti dàbí ọmọ 26 years. Kò sí ní tó burú ń bẹ̀ bàbá ọmọ 17 years gan lówó tí èso owó èrú àbí kí n wá lọ́mọ ní ìsìn kọ́kàn lọ sí Europe lọ́mọ play ball ni owó dé ẹ̀ẹ̀mọye tí wọ́n ń gbà ní ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mọye tí wọ́n ń gbà lóṣù bèlè tà ṣe pé àríṣekọ́lá àlàó kí lọ́jọ́ orí ẹ̀ ń gbà tó ti lówó kò sí ẹ̀rí ń bẹ pé àríṣekọ́lá ò ju 22 years lọ tó ti dolówó Adégòkè Adélabú kí ni èjẹ̀ ńgbà tó ti kọ́lé tọ́kọ́ kìí ṣe ẹ̀ṣẹ̀ kéèyàn ó lówó lọ́mọdé kìí ṣẹ̀ṣẹ̀ kéèyàn ó dàgbà lówó kìí ṣẹ̀ṣẹ̀ kó ti jówó tọ́ mọ́ ọmọ 26 years ò kéré láti dolówó tó bá ríṣẹ́ gidi tẹ́ ń bá sanwó gidi fún un Ọlọ́run á sì mọ ọ̀rọ̀ ẹlòmíì lọ́rọ̀ ọwọ́ rẹ̀ ajé sówó ajé àfilibilé rẹ̀ ṣe bùgbé kìí ṣe ẹ̀ṣẹ̀ ojú ẹlòmíì sì lè rí bí ojú tolùkọ́ àgbà tí ó sun mọ́sálásí dẹ́wò tí ó ṣe móòlù ẹ̀ kọ̀ǹdọ́tọ̀ gbogbo ẹ̀ mọ́ra wọn tí ó kiri MTN káàkiri ìgboro Ilé-Ifẹ̀ aago mo fi ń kiri MTN káàkiri Ilé-Ifẹ̀ ní gbogbo 2005 aago mò ń lù tí mo gbogbo ọjà tuntun ni gbogbo ẹ̀ mo kiri MTN àwọn tó bá mọ̀ ìgbà náà wọ́n máa mojú ìgbà náà so yóò yé ṣe ṣùgbọ́n kálọ̀ ń sì dáyàn lóhùn kékeré kọ́mọ́jìyà owó Ọlọ́run ọba ni kìí ṣe ẹ̀ṣẹ̀ dókítà wa ẹ̀rí wí mọ́yẹ̀. tó dẹ̀ fi di éèjì tí mo wà tó jẹ́ bíi 65 nísìnyí mi ò pààyàn rí o mùsùlùmí òdodo ni mí o. kéèyàn jẹ́ mùsùlùmí ọ̀sán pé kọ́ mọ́ pààyàn àmọ́yé àwọn àfáà tẹ́ ń borí lọ́wọ́ wọn àmọ́yé àwọn àfáà tẹ́ ń bápá lọ́wọ́ wọn àmọ́yé àwọn àfẹ́ ẹlẹ́bọ nǹkan tó wá sọ pé yìí àwọn tó kéwò dáadáa tó gbé tí Kùránì hó lórí wọn yáyáyá àwọn àfáà ṣàìtọ́nì tó ṣe pé wọ́n ti bẹ́sùn múlẹ̀ àwọn abẹ́sùn pínlẹ̀ wọ́n ń bẹ dáadáa mùsùlùmí òdodo mùsùlùmí ni wá àfẹnuwí àfẹnujẹ́ mùsùlùmí ò tó nǹkan múmìnì ni bàbá Fátímà ń fẹ́ ìgbà bá tú kọ̀rọ̀ rẹ tá a bá tú gbàgbà rẹ tá a bá bẹ́ bọ lẹ́rù rẹ ló mórí bọ́ ẹ má sọ pé mùsùlùmí kankan kéèyàn jẹ́ mùsùlùmí ó sọ pé kéèyàn má ṣàbùrú bọ́ ọ bá gbére ẹ pamọ́ ká yọ ọmọ rẹ ọ̀ṣọ́ ò lè gbére ẹ pamọ́ fọlọ́run ṣèbí mùsùlùmí lèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà ṣèbí mùsùlùmí ni mí sáwọn aláàmọ́ táwọn àfà ń dánwò àmọ́ táwọn àfà olórí ibú ń dánwò àmọ́ tí wọ́n ń dánwò àmọ́ tí wọ́n ń dánwò àwọn àfà rẹ̀ sì ń bẹ tá a lè máa tọ́ka sí àpèjúwe dáadáa ń bẹ lára àwọn àfà rẹ̀ àpèjúwe ebú ń bẹ lára àwọn àfáà fìrìhàwó náà àpèjúwe dáadáa ń bẹ lára àwọn pásítọ̀ rẹ̀ àpèjúwe ebú ń bẹ lára àwọn pásítọ̀ Nebukadnezari àpèjúwe dáadáa ń bẹ lára àwọn onífá tẹ́ fi jọ Ọ̀rúnmìlà àpèjúwe ebú ń bẹ lára àwọn onífá abú tẹ́ fi jọ Sàítánì. ẹni tí a ń pe orúkọ ẹ̀ ní Timothy Adégòkè ó lọ sí Hilton Hotels Honors room 305. ẹ̀yin náà gbà pé ó lọ́ọ̀jì síbẹ̀ lóòótọ́ pé ó gba yàrá sílé ìtura yín lẹ́yìn ìgbà tẹ́ sọ pé kò gba yàrá tí gbogbo àwọn òṣìṣẹ́ yín sọ pé kò gba yàrá tó ṣe yí pé láàrin ọ̀sẹ̀ kan níwádìí fi ń lọ kíní kan mo fẹ́ ká mọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n mú bàbá yìí ní àkọ́kọ́ tí wọ́n fi wọ́n sínú kulu wọ́n mọ̀ yí pé ọlọ́pàá wọ́n tírèsì gbogbo ọkọ̀ àwọn tí wọ́n mú sọ́spẹ̀tì àwọn òṣìṣẹ́ bàbá yìí tí wọ́n mú àti bí wọ́n ṣe ń pe bàbá yìí ìgbà wo wọ́n bẹ̀rẹ̀ sí ní pe bàbá yìí títí dìgbà tẹ́ fi mú bàbá yìí wọ́n rí i pé ẹ̀rí wà láti lọ mú ni tí ó bá sí ẹ̀rí tó fojú hàn mo tún pe wàláì mo tún fọba tó dáyé dọ̀run búra láti sọ̀hún ẹ̀lẹ́mùn lọ́sọ̀ọ́gbó wọn ò ní lọ gbé bàbá yìí mo tún fi ọba tó dáyé dọ̀run búra tí ọlọ́pàá ò bá rí ẹ̀rí torí pé sọ̀hún ẹ̀lẹ́mùn èsè àwọn ọlọ́pàá ní sọ wípé báyà torí pé àwọn fẹ́ gba 50,000 àwọn fẹ́ gba 10,000 100,000 kọ́ wọ́n ò rí ẹ̀rí torí wọ́n mọ̀ pé iṣẹ́ táwọn bá ṣe ń bẹ̀ ó lè já o wọ́n ò rí ẹ̀rí kí wọ́n tó lọ mú bàbá yìí pé láàrin ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ wọ́n wo bí ẹ ṣe ń pera wọn bí àwọn òṣìṣẹ́ ṣe ń pè ẹ máa gbọ́ o torí gbogbo wa kọ́ ni òpònú olùwádìí ìjìnlẹ̀ dẹ̀ sì ni ààrẹ Lájí Abbas
àwọn ọmọ tí ó gbà wọlé sí hòtẹ́ẹ̀lì wa wọn ò san owó sí hòtẹ́ẹ̀lì, owó gángan kò sí rẹ́kọ̀d pé ó sanwó sí Wema Bank àkáǹtì wa ní 18 hotels Ilé-Ifẹ̀. ẹ ṣe àwọn ọmọ tó gbà wọlé kò sanwó sínú ilé kò sanwó, bẹ́ẹ̀ sì ni kò sanwó sí ilé ìtura yìí, bẹ́ẹ̀ sì ni kò sanwó sí àkáǹtì Wema Bank wọn. Sópònú ni wá ni. Ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan méjì fún wa ń bẹ̀ o. Àkọ́kọ́, ẹ fẹ́ ṣiṣẹ́ ẹbí wọ́n lè ní àkáǹtì wa ní problem o, ẹ má ṣe é sí àkáǹtì Hilton Hotel o, ẹ ṣe sí àkáǹtì mi kí wọ́n má bàa lè trace àkáǹtì náà, kí wọ́n má bàa lè tọpinpin ẹ̀. Àkáǹtì wa ní ìṣòro o, ẹ ṣe sí àkáǹtì mi. Nígbà ṣe pé òun náà ni ó kù fún wọn ní receipt. Ìbéèrè tá a béèrè ni wípé receipt ńkọ́? So hòtẹ́ẹ̀lì máa ń fún yẹn ní receipt. Tó bá fún Rahman ní receipt ńjọ́ wọn pa, wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́. Òpònú kọ́ làwọn ọmọ Nàìjíríà ọlọ́pọlọ pípé lẹ̀ ń bá sọ̀rọ̀. Níbi tó ṣe pé téèyàn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó o bá sọ, àwọn ọ̀jọ̀gbọ́n òjòkó tì í, wọ́n wàá bọ̀ ọgbọ̀n yẹ́bẹ́ báyìí bá ṣàgbẹjọ́rò àṣìbáwa náà kọ́ṣẹ́. Iṣẹ́ tá à ń ṣe akọ àmọ́ dójú àmì ni. Kí wọ́n tó lè fìyẹn já àárín òpìtàn àmọ́ tá a sọ. Kéèyàn ó tó bá débi wípé Oríyọmí Hamzat kó tún wá tó nílé iṣẹ́ rédíò lẹ́nu iṣẹ́ kèéṣe ọmọdé Ọlọ́run kẹni. Sọ̀rọ̀sọ̀rọ̀ mélòó tó jẹ́ sọ̀rọ̀ ní tààràtààrà ni o, mélòó ló ní rédíò? Kèéṣe wípé bóyá à ń ṣe bíi jíngù, à ń ṣe bíi kinní kan o, tọ́wọ́ náà wá di sọ̀rọ̀sọ̀rọ̀. Wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ní rédíò Oríyọmí Hamzat ní nílẹ̀ Ìbàdàn. Àwọn èèyàn ti bàbá wa Ayéfẹ́lẹ́ ńkọ́? Bàbá wa Ayéfẹ́lẹ́ àwọn èèṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tààrà, àwọn èèṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Wọ́n súnmọ́ ni torí pé wọ́n máa ń ṣe jíngù, wọ́n dẹ̀ máa ń kọrin fún àwọn pìsẹ́ńtà ńgbà náà ni. Ṣùgbọ́n kéèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àmọ́ lónìí bàtà bàbá wa náà ti ń ṣètò Yínká Ayéfẹ́lẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n. Ṣùgbọ́n kéèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọ̀kẹ́ tó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní tààràtààrà tó sì ń ṣètò tí gbogbo ìlú mọ̀, tó sì tara ètò ìlọ́lá tó fi sílé iṣẹ́ rédíò Oríyọmí Hamzat sáwà lórí bàbá kú kọ̀mọ́ tí ń ṣe. Mo sì wá ń pè yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá, ẹ̀dá sọ̀rọ̀ ìtẹ́yìn náà bá sàwọn tí ń fi èèyàn ṣe ètùtù, àsìkò tẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rèé. Sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó bá dá sí ẹ fura sí, ẹ jẹ́ ká dìde, torí pé àwa la gbọ́dọ̀ jọ fọ ìlú yìí mọ́, ìlú ìdọ́wọ́ wa. Bí èmi ṣe rí níran mi mo ṣe ń hùwà. Gbangba kúlì mẹ́ta làwà lókè Adúmbàdàn, àgbà ẹ̀bọ wọn ń ṣe ń bẹ̀ o, èèyàn wọn ń pa á bẹ̀, ìran tí wọ́n ń tún tèèyàn ṣe ní ìrànwọ́ ìbátẹ̀ èèyàn jẹ́. Ìmọ̀lẹ́fìlẹ̀ rìn ìran jẹ́ fáńdá. Bàbá tó bí mi ìní ìmáàmù sẹkítẹ́rìàtì àná, bàbá mi sì fi 34 years jẹ ìmáàmù kó tó jáde láyé. Ó bẹ̀rẹ̀ ìmáàmù ní ọdún 1976. Wọ́n sì wé láwàlí fún ní ọdún 1980. Lẹ́yìn ọdún kẹfà tó ti ń kírun, wọ́n wé láwàlí fún ní ọdún 1980. Ó sì kú ní ọdún 2010. Ó kú ní ọdún 2010. Ó kọ bàbá yìí yóò bàjẹ́, ní mo fi lè rìn, ní mo fi lè yan fanda. Gbogbo ibikíbi tí n bá dé, wẹ́lẹ̀ èyí mọ̀tàlá náà nu ẹ̀yà àfa wa nu, bíbí ire ò ṣe fowó rà. Ẹja máa ń gbọ́ lọ. Ìdínú tẹ́ bá ní pé irú ẹ̀ ń fẹ́ ṣiṣẹ́ ẹbú, àkáǹtì wa ní problem o, ẹ ṣe transfer sí wa. Àwọn èmi gbígbà mo lọ sí ìrìn àjò wádìí ìjìnlẹ̀, ẹ̀kọ́ ló ti jẹ́ fèmí náà. Hòtẹ́ẹ̀lì tí mo sùn, nígbà tí màá wá lọ káyìn, oorun tí mo sùn káyìn, àkáǹtì ara àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ni mo ṣe transfer sí. Irú ẹ̀ ọ̀sẹ̀ máa ṣẹlẹ̀ ni mo ṣe sí. Ṣùgbọ́n àwọn ò ní ṣe burú wọn láburú ní ṣíṣe. tó irúkẹ́ ẹ̀yàn ẹsẹ̀ máa lọ rajà níbì kan tí àkáǹtì tí POS wọn ò ní ṣiṣẹ́ tí wọ́n ní kéèyàn ṣe transfer sáwọn irú ọ̀rẹ́sẹ̀ máa ṣẹlẹ̀. ẹ fẹ́ ṣiṣẹ́ ẹbú náà ó lè ní báǹkì wa ti níṣòro
ẹ ṣe transfer yín ẹ ṣe sí àkáǹtì tèmi ni ẹ wá máa gbọ́ ń gbọ́. àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn fi gbà wọlé láì jẹ́ pé wọ́n gba owó sí àkáǹtì ilé-iṣẹ́ tó sì gbà sí àkáǹtì ti ara wọn. ìgbà tí àwọn ọlọ́pàá ń wá Timothy Adégòkè ìgbà yẹn ni mo tó mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Hilton Hotel. ìgbà tí àwọn ọlọ́pàá ń wá Timothy Adégòkè lẹ́ tó mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní Hilton Hotel. àkọ́kọ́ ọmọbìnrin yìí gẹ́gẹ́ bí ẹ̀rí tó ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ọgbà tó ń gba owó tán tọkọ orúkọ àwọn èèyàn tí wọ́n gba yàrá sí hòtẹ́ẹ̀lì wọ́n jẹ́ 36 ṣùgbọ́n bọ́mọbìnrin yìí fura ní o bí nítorí wípé àwọn èèyàn máa ń tọwọ́ bọ̀wé iye owó tí ó wọlé iye àwọn èèyàn tó wọlé ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pínra ìwé tí a fi ń gba yàrá tí wọ́n ń kọ orúkọ sí ọ̀yà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pé ẹ má kó bá mi. nígbà ọ̀rọ̀ ẹ wá ṣẹlẹ̀ ẹ wo bí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní dààmú tọmọbìnrin náà ṣẹ́yí pé ẹni yóò wá gba yàrá sí ọ̀dọ̀ àwọn kó tó di wípé wọ́n rí wípé ó ṣe owó sí ó fowó sọwọ́ sọmọbìnrin. nígbà àwọn ọlọ́pàá wo ìwé tí a fi ń gbà yẹn wọ́n rí i pé wọ́n ti já ìwé kan níbẹ̀. nígbà wọn á mọ ọmọbìnrin dọ́dọ̀ tán táwọn ọlọ́pàá pọ̀ ń fún ẹsẹ̀ mi jẹ́jẹ́ o ẹ bá mẹ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ mi wá o ẹ bá mẹ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ mi wá o mo ti fura náà pé yọ lẹ́yìn ẹ wò ó ráìtì tèmi kọ́ lé bẹ nínú ìwé o ọwọ́ kíkọ mi kọ́ lélẹ́yìí o ọwọ́ kíkọ tèmi ní ẹ wò ó Adégòkè Timothy tẹ́ ń wá orúkọ rẹ̀ rèé o orúkọ rẹ̀ rèé ìwọ náà jẹ́ máa sọ́ra ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì etí ẹ̀ kà á kú tá a bá lọ sílé ìtura àti ẹ̀ ní kọ́kọ́ lẹ̀ gan àgàwọlé ni ẹ fún wa ń yàrá torí wọ́n ti mọ̀ wá àbí kinní kan sọ́ra ààrẹ o sọ́ra ààrẹ o sọ́ra ààrẹ o bọ́lọ̀ ń bá a sọ ọba sì ti délé ìtura tètè pé àwọn ẹbí rẹ mo ti wà jẹ́ káwọn ará ilé ìtura ọmọ ẹgbọ́n bó ti wà ń bẹ́ o tí n bá ti pè ọ́ tí n bá pè ọ́ tí n fi kú ilé ìtura ni tí n fi gbẹ́kọ̀ mi kú bẹ́ẹ̀ bí fi débi tí mò ń lọ táwọn bá ti rí mi ilé ìtura mọ́ wa o torí ó ti gbẹ̀gẹ́ báyìí ilé ìtura tí ò sí CCTV kámẹ́rà ẹni tó lówó tó lọ́lá sẹ́ni ò sí kámẹ́rà ń bẹ̀ àlórí yín burú sà ẹ̀ mọ́ tẹ́ ń sọ sà ẹ̀ yá wèrè sà òpònú lẹ́rù pẹ́ ń bá wí sà. nígbà tí ọmọbìnrin yìí tọ́wá mú jáde wọ́n wá rí wípé níbẹ̀ lọ́wà ibi tí gbẹgẹdẹ ti gbin nẹ́nu tí ìtọ́pẹ́pẹ́ fi wá ka àwọn 5 míì àtẹni tó mú fóònù rẹ̀ lọ sí Èjìgbò táwọn ọlọ́pàá tíráàkì ẹ̀ gbogbo bí fóònù ṣe ń lọ táwọn ọlọ́pàá ń tíráàkì ẹ̀ mọ́tò lásán tí ò lo síìmù tẹ́ bá fi tíráàkà sára ẹbí mo ti fi ìṣẹ̀lẹ̀ kan hàn wá rí tí wọ́n jí àwọn ọ̀kadà gbé tó ṣe pé ọgbà àtinúdá ni làwọn àmọ̀tẹ́kùn fi mú ní Àjíà nìbàdàn tí wọ́n já gbogbo ọ̀kadà ńlẹ̀ gbogbo àwọn ọmọ Haúsá mẹ́sẹ̀ kéré tó ọlọ́njọ́ da fáwọn ọmọ gbogbo wọn wọ́n níwèé ìsọrímẹ́ǹtì làwọn gbà nígbà táwọn sanwó tán ìwé tí àwọn tí wọ́n gbà lọ́wọ́ wọn tún fún wọn wọ́n padà lọ sílé Haúsá wọ́n lọ́ mọ́ dáko èyí tí ó tún ta lọ́hùn tí ó tún padà wá bẹ́ẹ̀ wọ́n ṣe ń ṣe nu ìní pé kìí ṣe gba àwọn ọmọ Haúsá ni ẹyọ kan ṣoṣo nínú ọ̀kadà 13 tí wọ́n jálẹ̀ fídíò yẹn ń bẹ mo post ẹ̀ ẹyọ kan ṣoṣo náà wọ́n mú gbogbo èèyàn tẹ̀ tí wọ́n kọ́ rí pé ìwé ayédèrú ní ń bẹ lọ́wọ́ rẹ̀ torí ìwé òríjínà ní ń bẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ jòkù tí èsì ṣe pé yẹn nìkan ní gbé fún wọn. ìrọ̀wò láwà pa fúnra wa ìrọ̀wò láàpá fúnra wa ìní pé ká ṣọ́ra bẹ́ẹ̀ bá mọ nǹkan fi pamọ́ ẹ̀mẹ̀ntọ́mọ̀ wa níbo ni kámẹ́rà wà CCTV kámẹ́rà dà láti mọ sami inú ilé kí ló dé nígbà wọ́n sì kó gbogbo àwọn èèyàn apáwọ̀ wọn nìkan ló dáràn ṣèbí wọ́n pè yín níta gbọ́ ni wípé agbẹjọ́rò yín lọ bá ẹ̀gbọ́n Timothy Adégòkè yìí pé àwọn lè paná ọ̀rọ̀ ìpaná kí ni fìtílà lẹ pé tẹ́ ẹ lè fẹnu pa fìtílà kọ́ o eléyìí ti di àtùpà ńlá àtùpà lóyìnbó lélẹ̀ o bẹ́ẹ̀ fẹ́ kò ní í kú o bẹ́ẹ̀ fẹ́ kò ní í kú àfẹn tó bá mú àṣẹ rẹ̀ lọ́wọ́ tó bá lè pa lára ògiri bó ṣe pé ní rìmóòtù náà ni tó bá lè pa o nìkan ni
bẹ́ẹ̀ fẹ́ kò ní kú. àwọn ọlọ́pàá tó wá mú yín wọ́n tọpinpin ìbáraẹnisọ̀rọ̀ láàrin yín àti wọn, ọ̀rọ̀ kàn yín ni torí wípé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mú àwọn èèyàn tó wọ́n ní gbégbèsè àkín lórí rẹ̀ àìsòpònú ẹni tó wà nínú túbọ̀ ọlọ́pàá ìní ń bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ yìí o, ìní ń bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀. ẹ gbà mí o, mo mú Nnamdi Kanu láti yẹjọ́ yìí kò sọ̀rọ̀ o, ẹ gbà mí o, títí tá fi fi àwọn tẹ́ńkó nílé oyè Sunday Igboho sílẹ̀ nígbà wọn tiẹ̀ ṣe pàdéjì tẹ́ fi wọ́n ọmọ sọ̀rọ̀ o, ẹ gbà mí o, Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ ń sọ̀rọ̀ láti inú túbọ̀ ọlọ́pàá o, ẹja mọ̀ gbọ́nṣó. wàá ṣe ìwádìí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí. ìgbà tí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí látẹnu Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀, àwọn wo ló jù síbẹ̀? àwọn wo ló jù síbẹ̀? aṣọ iléeṣẹ́ yín ni wọ́n fi wé òkú Timothy nínú páálí tẹ́ jù sí. àwọn ọlọ́pàá sì fura yí pé wọ́n jálẹ̀kùn yàrá rẹ̀ wọlé ni. kí ló dé tí iléeṣẹ́ ọlọ́pàá fi ní kí wọ́n lọ ti òtẹ́ẹ̀lì yín pa níbi tí wọ́n jù sí? ẹjẹ́ á tó bẹ̀ yẹn gbé láti ilẹ̀ dáadáa ká lè gbọ́ dáadáa, ẹjẹ́ á tó gbé láti ilẹ̀. wọ́n ti wá ní 18 hotels Ilé-Ifẹ̀. àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn fi gbà wọlé láì jẹ́ pé wọ́n gba owó sí àkáǹtì torí iṣẹ́ ibi tẹ́ fẹ́ ṣe ni ilé-iṣẹ́ wọ́n sì gbà sí àkáǹtì ti ara wọn. wọ́n fẹ́ ṣiṣẹ́ ibi ni ká má bàa ìgbà lè tí trace ẹ̀. àwọn ọlọ́pàá ń wá Timothy Adégòkè, ìgbà yẹn ni mo tó mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ní 18 hotel. ìgbà tí wọ́n dẹ̀ wá ṣe ìwádìí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí. ìgbà tí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí, gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ wọ́n wo gbogbo ẹ̀yà rẹ̀. tí wọ́n jù sí àbí tí wọ́n bò mọ́lẹ̀ mọ́? ibi tí wọ́n jù sí agbègbè ibẹ̀ ò jìnnà sí ilé ìtura yín. tí wọ́n jù sí àbí tí wọ́n bò mọ́lẹ̀ mọ́, tí wọ́n fi aṣọ iléeṣẹ́ yín wé jáde. ẹ̀yin náà ti sọ yí pé mọ̀dí tí wọ́n fi gbà wọlé nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ẹ̀yin náà gbà pé wọ́n gbà wọlé tí wọ́n jù sí táwọn ọmọ ẹsẹ̀ yìí ẹ̀yẹjú ẹ̀rọ Mọ́yẹ̀ àgbàlagbà ní yín Mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ irú ọ̀rọ̀ adáadáa wo lẹ́ ń sọ lẹ́nu yìí. ẹ sì fẹ́ múnú bí mi, èmi ò fẹ́ kágbàlagbà ọmọ sojo tó náà bá ti délẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sakin náà lẹ́mọ̀ sakin ìbí Mọ́yẹ̀ lápè yín. wọ́n rí wípé ẹyọ nǹkan kan kò dín níbẹ̀. wọ́n rí wípé ẹyọ nǹkan kan ò dín níbẹ̀, ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ tó wà ń bẹ̀ ó láwọn rí i pé wọ́n fi ọ̀bẹ nù ú lọ́rùn ni, tó bá ṣe pé ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n gbà ń kọ́ ẹ̀jẹ̀ wọ́n fẹ́ lò tí ètí ẹ̀ ṣe ẹ̀yà ara. ṣé wọ́n ẹ̀sẹ̀ ń lo ẹ̀jẹ̀ èèyàn? àwọn olórí ibú, àwọn ẹni ìkà, àwọn ẹni òfò, tó bá ṣe pẹ́jẹ̀ lásán ni wọ́n lò ń kọ́. ṣèbí àwọn ọlọ́pàá lọ sọ ìjẹ́ iṣẹ́ ìwádìí àbájáde àwọn dókítà ti jáde. ọlọ́pàá kọ́ ní ó sọ yí pé wọn ò yọ nǹkan lára èèyàn. ọlọ́pàá kọ́. ìwádìí tí àwọn dókítà bá gbé jáde, dókítà ò lè gbé jáde. nǹkan méjì, ilé ẹjọ́ lè gbé jáde, àwọn ọlọ́pàá lè gbé jáde. ilé ẹjọ́ lè dá àwọn ọlọ́pàá lọ́wọ́ kọ́ yí pé ẹ má gbé jáde, àwọn fẹ́ ṣèwádìí lé lórí. àwọn ọlọ́pàá sì lè gbé jáde tó bá ṣe pé tí wọ́n rí pé tó àwọn ti rí o, wọ́n ó fún àwọn ẹbí, wọ́n ó fún wọn ní kọ́pì, wọ́n ó fún igun ọ̀tún igun òsì, igun tọ́rọ̀ bá kàn wọ́n ó fún wọn ní ẹ̀dà rẹ̀ yí pé àbájáde ni o. kìí ṣe láì tí ìṣèwọ́ ẹsẹ̀ ìwádìí àlè tí ìdúró lórí tọ́lọ́pàá sọ lémi o. èmi ò tí ì sọ pé bóyá torí àgbọ̀ pé Mọ́yẹ̀ tí ìgbà pé wọ́n sọ pé ẹwà ń bẹ̀ ń jọ tí wọ́n pa ènìyàn. afẹ́ rí CCTV kámẹ́rà iléeṣẹ́ yín, afẹ́ rí kámẹ́rà wọn sọ bẹ́ẹ̀ ṣe gbókù Ramani Timothy Adégòkè jáde tí ọba wá sí CCTV kámẹ́rà ń bẹ̀ àbẹ́ bá pa ẹ̀dáràn ọ̀daràn lẹ́yìn náà mọ́tẹ́ ẹ̀ tọwọ́ bọ̀ mọ́tẹ́ ẹ̀ tara bọ̀. ọ̀rọ̀ tí gbogbo tíṣẹ́ ti já tí gbogbo àgbáyé ti rí, òpònú lẹ́tí ẹ̀ pè wá bẹ́ẹ̀ yọba ti ẹ̀ bá rojọ́ Ìbàdàn lẹ́fẹ́ bá rojọ́ ogun ní ìnímọ̀mẹ́jọ́ rò. kábàá lè sọ pé bóyá ẹnìkan ló ràn wọ́n pé kí wọ́n lọ yọ ẹ̀yà ara ẹni tó sùn sí 18 hotel. tí ilé gbẹnusọ fún àwọn ọ̀daràn apààyàn afẹ̀sùnkàn wípé bóyá àwọn kan lọ́rọ̀ wọn, ẹ má gbẹnusọ fún wọn, wọ́n bẹnu kulu ọlọ́pàá. ẹ máa dọ́gbọ́n bí gbogbo ayé ìbá pawọ́pọ̀ tẹ́lẹ̀ àwọn fẹ́ dọwọ́ bo òdodo tọ́lọ́ ń bá lóun ọkà ọwọ́ wọn kú ojú ó sì ti gbogbo ayé.
ẹjọ́ tí gbogbo ayé bọ́ ẹ bá lẹ́ mọ ọlọ́pàá tẹ́ bá lẹ́ mọ gómìnà tẹ́ bá lẹ́ mọ ọba tẹ́ bá lẹ́ mọ jòyè tẹ́ bá lẹ́ mọ mínísítà tẹ́ bá lẹ́ mọ ọ̀nàrẹ́bù tẹ́ bá lẹ́ mọ ààrẹ tẹ́ bá lẹ́ mọ èèyàn ṣe é mọ ọlọ́run tẹ́ bá yí níbo lọ́dọ̀ gbogbo èèyàn ṣe é lè yí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wọlá gbogbo àwọn abiyamọ tí ń bẹ láyé òdodo ọ̀rọ̀ yóò fojú hàn nípa ikú Timothy Adégòkè òdodo ọ̀rọ̀ fojú hàn ẹ ti mọ tí àárẹ̀ ògbìtà kílẹ̀ Yorùbá wà ní ìlọsíwájú ìlímọ̀ wà lé lórí nígbà tí ọ̀rọ̀ ìgàngàn ẹ mọ̀ pé mi ò sinmi ìsinmi eléyìí náà sí ló délẹ̀ yìí ẹja dẹ́kun rẹ̀ ó lè ṣèmí ó lè ṣèwọ gbogbo alẹ́ ńlá lọ́mọ tá à ń lé ìwé alẹ́ bíi alára ẹlòmíì ọlọ ọjà lọ́lọ́ o tí wọn ò sì ní rí mọ́ tí wọn ẹnìkan kò sì ní mọ ibi tó wọlé sí kí ló dé ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ lọ wo iye èèyàn tí ń sọnù ẹ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹni wọ́n gbé rẹ́kọ̀dù èèyàn tí ń sọnù wá ní police headquarter ẹ rí nígbà kan tí mo wà ní Èkó wọ́n máa ń ṣe prógámù káwọn èèyàn tó bá sọnù omi sì bá fẹ́ ìjábọ́ ló kí ló dé sójoojúmọ́ náà lèèyàn ń sọnù ni kí ló dé kí lẹ̀ṣẹ̀ wa ẹ pa wá tán ni ṣé ẹ fẹ́ máa dáyé gbé wọ́n fi ọjọba ọ̀hún wẹsẹ̀ àwúre sóde lẹ́dùnmarè òṣòlùwọ̀ ọ̀jàre yín olúwo tí máa ń pariwo olúwo ń pariwo pé ìtàjẹ̀sílẹ̀ ìfẹ́ ìrẹsẹ̀ tuntun pọ̀ lálẹ́ Yorùbá láàrin lọ́balọ́ba láàrin àwọn èèyàn ńláńlá òun ni ká kọ́kọ́ gbógun tì sólùwọ̀ ọmọ tí ń sọ ọba àwọ̀ ọmọ tí ń sọ kọ̀mọ tí ń sọ kọ́ àbáwọ̀ ọmọ àbíwọ̀ ọmọ gbogbo èèyàn lẹ̀ Yorùbá ọmọ wípé ìtàjẹ̀sílẹ̀ ká máa fi ìrẹsẹ̀ tuntun bẹ́ẹ̀ Yorùbá èèyàn olórí búdà ẹ̀ ní kúre. gbogbo ènìyàn nílé lóko àlejò ará ilé wípé kí wọ́n ní sùúrù kàn jẹ́ kí ọlọ́pàá ṣe ìwádìí dáadáa. láti inú túbọ̀ ọlọ́pàá ilé afẹ́ni afẹ̀sùnkàn ilé tí ń bá gbogbo èèyàn nílé lóko sọ̀rọ̀ yìí pé bábáwọ̀ lírìsà ọ̀jájá kábíyèsí ọ̀rọ̀ délẹ̀ ọkàn yìí o láti inú túbú rèé onídàájọ́ òdodo ẹni tó nífẹ̀ẹ́ Ilé-Ifẹ̀ tó sì nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó rọ́rọ̀ yìí kan gbogbo wa orírun wa ni ọmọ Ìbàdàn ni mí àmọ́ orírun mi Ilé-Ifẹ̀ ni ọkàn gbogbo wa o Ilé-Ifẹ̀ ṣe ilé bàbá ẹnìkan o ilé bá gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ òtù òjire gbogbo ọmọlúàbí gbogbo ọmọ ládéládé ní Ilé-Ifẹ̀ ọkàn yín o ṣé ẹ ti rójú ayé o ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ilẹ̀ Yorùbá ẹ wo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wo tá à ń ṣe o ṣé ẹ ti ráyé báyìí ẹni tá a fẹ̀sùn kàn nú o ẹ tún máa gbọ́ o. tẹ bá wò dáadáa ẹ rí wípé Ilé-Ifẹ̀ mo ti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ lágẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ home lesson teacher ibẹ̀ ni mo ti ṣe Universal College of Tech mo ti ṣe Polytechnic mo ti ṣe University bí òkúrò nífẹ̀ẹ́ o tí Ọlọ́run ọba tó fi dá mi lọ́lá tó sì fi fún mi ní owó tútù kì í ṣe owó ẹ̀jẹ̀ kì í ṣe owó burúkú ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni kó má ṣe owó burúkú sí mi o Dr. Abdulrahman Adégòkè Atọ́batẹ́lẹ̀ Adédoyin máyẹ̀ tilẹ̀ Ifẹ̀ máyẹ̀ tilẹ̀ Yorùbá. mọ́yẹ̀ ilẹ̀ Ifẹ̀ kì í ṣe mọ́yẹ̀ ilẹ̀ Yorùbá point of correction àwọn wọn lè sùn yín lórí èyí lọ́tọ̀ torí ìdájọ́ ti wà òun kálukú mọyè tí wọ́n ń jẹ ní ìlú rẹ̀ àti níran rẹ̀ oyè mọ́yẹ̀ tẹ́ ẹ jẹ kò dé Iléṣà kọjá Ilé-Ifẹ̀ òun kálukú mọ báńdìrì rẹ̀ ìdájọ́ ń bẹ ní o ìdájọ́ ń bẹ ní ké ọ̀rọ̀ kíní kọ́ lèmi fẹ́ sọ bọ́rọ̀ bá ṣe rí ni o lèmi ó ṣe sọ ìdájọ́ ń bẹ lórí rẹ̀ tí Aláàfin ikú bàbá yèyé gbà pé Ọọ̀ni ò lè fi ìyẹn jóyè Ilé-Ifẹ̀ tí wọ́n bá pè ní mọ́yẹ̀ ilẹ̀ Odùduwà kò sẹ́ni tí ó jiyàn torí pé ẹgbẹ́ bá ti gbà pé òun lọ́mọ Odùduwà ọ̀kárí ilé ọ̀kárí oko ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa ẹni tó lè fi ìyẹn jóyè ilẹ̀ Yorùbá mo ti sọ mo ti ṣàlàyé bọ́rọ̀ ṣe rí àti rẹ tẹ́ẹ̀ bá jẹ mọ́yẹ̀ ilẹ̀ Ìjẹ̀ṣà Ọọ̀ni ò lè fi ìyẹn jóyè ilẹ̀ Ìjẹ̀ṣà ọwọ́ Òbòkun ò lè fi ìyẹn jóyè ilẹ̀ Ìjẹ̀bú Aláké ò lè fi ìyẹn jóyè Yorùbá gbogbo ẹ̀yìn ò yanjú bọ́rọ̀ ṣe rí rèé tó ṣe wípé bàbá wa mọ́yẹ̀ Abdulrahman Adégòkè dókítọ̀ wọ́n sọ̀rọ̀ mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ wọ́n sọ̀rọ̀ láti inú túbú ọlọ́pàá nípa ìṣẹ̀lẹ̀ ikú Timothy Adégòkè gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ láti gbọ́n ìyàwó wọn náà bá wa sọ̀rọ̀
tíyàwó wọn bá wa sọ̀rọ̀ ọlọ́pàá ò mú ìyàwó wọn lè máa pẹ̀tù sí aráàlú ẹjá ṣe sùúrù ibi dáadáa lágbè sí ìmọ̀ bẹ́ o bí èèyàn bá pa ìyá rẹ̀ yóò ní ọ̀rẹ́ bí èèyàn sì ń fi ẹlikọ́pítà tó fi ń fọ́n owó yóò lọ́ta bí ìyàwó bá mọkọ lẹ́ni ibú ó lè wò yí pé òun ò ní bòmíì tóun ọlọ ẹ jẹ́ kóun ó dúró tì í àmọ́ bòmíì ìwọ ló ṣe tó ọ̀dà báyìí mo kọ́ láyé lọ́rùn bọ́ ọ dá sí i a máa wà ìyàwó ọ̀jẹ̀bi torí wípé àbájáde iléeṣẹ́ ọlọ́pàá àti ilé ẹjọ́ ilé òjà àmọ́ bọ́rọ̀ ṣe rí bọ́bá wa wọ ọlọ́pàá ẹ tọwọ́ bọ̀ ẹ dọ́gbọ́n sí i bọ́bá sì wo ọlọ́pàá ẹ sòdodo ṣùgbọ́n gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ikú gúnugún wọn kan kì í kádùn gbogbo ẹni bá lọ́wọ́ nínú ikú àkàlàmọ̀gbò irú wọn kì í kásùn wọn èé ká oṣù gbogbo ẹni bá ṣàbòsí lórí ikú Timothy Adégòkè bọ́bá wo ọlọ́run ọba ọ̀kan ṣoṣo gbogbo yẹn ní jèrè ọmọ irú ikú tó kú lọ́mọ ẹnì kọ̀ọ̀kan yóò kú tó bá ṣe pé ọlọ́run lọ rán mi lórí iṣẹ́ tí mo ṣe tí ìsìnfàbòsí ṣe gbogbo ẹni tó bá gba àbọ̀dẹ̀ àbẹ́tẹ́ bá rò pé ẹ gbowó àbẹ̀tẹ́lẹ̀ gbogbo yín pátápátá ìsọba ní ìṣèjò ìṣe gómìnà ní ìṣe aráàlú ní ipòkípò ìṣọlọ́pàá ní ìṣadájọ́ ní ìṣológun ní ipòkípò tó lè wà ó fojú sunkún ọmọ káyìn ni torí ẹja abira wa ìyá kan lẹ ti sọ sínú àdánwò yìí ìdílé kan lẹ ti sọ sínú àdánwò yìí tí wọ́n bá ti lè fọwọ́ sọ̀yà yìí pé ọjọ́ orí tí mo wà yìí o ọjọ́ orí tí mo wà yìí ikú èé pààyàn nírú ọjọ́ orí mi ìlò fi lè bọ́ nínú rẹ̀ pé máa ṣàbúrú lọ pé kí láfa tó fi ń ṣàbúrú ẹ mọ̀ pé éèjì tí mo pé lọ́dún yìí ikú èé pààyàn nírú éèjì máa ṣàbúrú lọ kí ló dé ẹ má ti bínú ẹ bẹ́ẹ̀ bá pè ojú òpó òsì sí ní sísílẹ̀ ẹ já gbọ́ tìyá wa. èmi ìyáàfin Adédoyin Ìyábọ̀ yèyé máyẹ̀ ọ̀fìlé Ifẹ̀ mo wá sí orí afẹ́fẹ́ láti lè kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí Timothy Adégòkè wípé wọ́n kó ara fẹ́ra. ẹ rí wípé ìyá yìí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ kó tó sọ̀rọ̀ ó ṣe ìbánikẹ́dùn sáwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí ìtàn pè lábiyamọ nu yálà o ó jẹ̀bi o ó jàre o ìyá ẹ hùwà gẹ́gẹ́ bí àgbàlagbà ìyá ẹ hùwà gẹ́gẹ́ bí abiyamọ ìyá ẹ hùwà gẹ́gẹ́ bí olórí ìlú ó dà pé ọkọ Yorùbá náà ni Yorùbá dáadáa nìyá ẹ ọmọ ọkọ Yorùbá ni. ìyáàfin Adédoyin Ìyábọ̀. àbálájọ olójúlówó ọmọ Yorùbá ní sọ̀rọ̀ ńlọrọ̀ ló fi máa gbékalẹ̀ ọ̀rọ̀ orí ìyá wa yìí pé ìbánikẹ́dùn lọ́wọ́ kọ́ ṣáájú wọn ò fi ẹ̀sùn kan ìyá ọ̀rọ̀ tí ìyá yìí sọ ti wọn ìyá yóò lẹ́bi torí wípé wọ́n gẹ́gẹ́ bí baálé wọn ẹni tí wọ́n ti jọ ń lò ó bọ̀ tí pẹ́tẹ́ bí ọmọ fún wọ́n gbọ́dọ̀ dúró tì í torí pé lójú ìyá yìí náà tí kì í bá ṣe ìyàwó tó mọ sí aburú tó ọkọ rẹ̀ ń ṣe ọkọ rẹ̀ afurasí sì ni kì í tì í ṣe ọ̀daràn. mo ń bọ̀. yèyé máyẹ̀ ọ̀fìlé Ifẹ̀ mo wá sí orí afẹ́fẹ́. aya tèmi náà yèyé ààrẹ òpìtàn láya tèmi náà báyìí mi ò tiẹ̀ mọ́ kí n mọ́ dákọ̀ ìyàwó mi yèyé ààrẹ òpìtàn torí pé àwọn ti fèmí náà jẹ oyè dábàá sì fọkọ jẹ ó ti di ti aya. láti lè kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí Timothy Adégòkè wípé wọ́n kó ara fẹ́ra Ọlọ́run Elédùmarè á fi mọ́ ọ ní pàtàkì jùlọ tó jẹ́ kí wọ́n sórí agbègbè ni wípé gbogbo ọ̀rọ̀ tó ń lọ lọ́tún tó ń lọ lósì láàrin. ẹ wo ìyá yìí wọ́n kẹ́dùn wọ́n sì tún súre fún àwọn ìdílé kí wọ́n tó wá bọ́ síbi tí wọ́n ń lọ. ìlú káàkiri wípé kò rí bẹ́ẹ̀ o Ramon Adégòkè Adédoyin kì í ṣe ìka ènìyàn ẹ jọ̀wọ́ mo rọ ẹ̀yin aráàlú tẹ̀bí tará wípé ẹ jọ̀ọ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà wípé ká ní sùúrù kẹ́ ẹ jẹ́ kí ìwádìí àwọn agbófinró kó jáde síta nígbà tó bá jáde àwọn ọmọdé tí à ń lọ ẹ ṣé o ẹ kú àdúró tí o ẹ kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run Elédùmarè ìlú Ilé-Ifẹ̀ lóko àti nílé kò ní dàrú. a ti gbọ́rọ̀ lẹ́nu ìyá yìí wọ́n ní ká ní sùúrù ká jẹ́ àbọ̀ wádìí àwọn ọlọ́pàá kó jáde ìyá dáadáa ẹ ṣe bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ṣùgbọ́n àbọ̀ wádìí ọlọ́pàá tí ó jáde ìbéèrè tí gbogbo ọmọ Nàìjíríà ń béèrè ni wípé níbo ni Dr. Abdulrahman Adégòkè mọ́yẹ̀ Ilé-Ifẹ̀ wà o
tí wọ́n ti ṣe sọ̀rọ̀ síta ṣé nínú sẹ́ẹ̀lì ọlọ́pàá ni àbí ilé ìtura àbí wọ́n ń gbé wọn lọ Ilé Ifẹ̀ lọ sùn tí wọ́n ti ṣe bó o ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe dé ọwọ́ wọn o nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́. a máa ń pe ọ̀gá ọlọ́pàá pátápátá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, à ń pe ààrẹ Muhammadu Buhari, à ń pe igbákejì ààrẹ Yẹmí Ọ̀sínbàjò, à ń pe gbogbo ẹ̀yin aláṣẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́balọ́ba níjòyè, gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́, my honourable speaker, gbogbo yín la pè kú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àtẹ̀dọ́ ọba tó bàbá mi ò ní ìrìsà. ọ̀rọ̀ yìí pé tí n bá fẹ́ sọ̀rọ̀ kí wọ́n mọ̀ rò yí pé torí pé a ti jọ du oyè kọ́ o, ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bá ṣe rí ni ká sọ o. ọ̀rọ̀ bá ẹ jẹ́ káwọn èèyàn sọ yí pé kílẹ̀ rò pọ̀ ní òwì ẹsẹ̀ bí wọ́n jọ du oyè ni wọn ò nífẹ̀ẹ́ ara wọn. Ọ̀ọ̀ni ò nífẹ̀ẹ́ rẹ̀ ló sì nílé iṣẹ́ ńlẹ̀ sẹ́gbà tó ti nílé iṣẹ́ Ọ̀ọ̀ni ti ní kí wọ́n lọ ba ilé iṣẹ́ rẹ̀ jẹ́. gbogbo bẹ́ẹ̀ ni ti ń fún àwọn èèyàn lówó kí wọ́n máa plọ́ọ̀gì Ọ̀ọ̀ni ṣe gbogbo ẹ̀, gbogbo yìí la gbọ́ ọ̀kọ̀ọ̀kan wá ń gbà náà, òdodo ọ̀rọ̀ làwa fẹ́ o. ẹni tí ń bẹ nínú túbú ọlọ́pàá ilẹ̀ gbọ́tọ̀ sọ̀rọ̀ mọ̀ràn yìí o. ẹjẹ́ tó gbé ẹjẹ́ tó ọ̀rọ̀ ń gbélé ẹ̀kan sí báwọn èèyàn máa pè wọlé torí àwọn tó ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ẹgbọ́ látòkè délẹ̀ ẹgbọ́ látòkè délẹ̀ ẹ wá gbọ́ látòkè délẹ̀. Who handed over Nigeria to the èèyàn kan tó ọ̀rọ̀ ti pọ̀. èmi Dr. Abdulrahman Adegoke Atobatele Adedoyin kì í ṣe apànìyàn tàbí ritualist o, ẹni tó ń gbéyàn ṣe oògùn owó. Ọlọ́run ọba ti fún mi ní owó mi látìgbà tí mo ti dàbí ọmọ 26 years tó dẹ̀ fi di age tí mo wà tó jẹ́ bíi 65 nísìnyí. Mi ò pààyàn rí o, mùsùlùmí òdodo ni mí o. ẹni tí a ń pe orúkọ ẹ̀ ní Timothy Adégòkè ó lodge sí Hilton Hotels Honors room 305. àwọn ọmọ tí ó gbà wọlé sí hòtẹ́ẹ̀lì wa wọn ò san owó sí hòtẹ́ẹ̀lì. òun gangan kò sí rẹ́kọ̀dì pé ó sanwó sí Wema Bank account wa ní Hilton Hotels Ilé Ifẹ̀. àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ yẹn fi gbà wọlé láì jẹ́ pé wọ́n gba owó sí àkáǹtì ilé iṣẹ́ tó sì gbà sí àkáǹtì ti ara wọn. ìgbà tí àwọn ọlọ́pàá ń wá Timothy Adégòkè, ìgbà yẹn ni mo tó mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Hilton Hotel. ìgbà tí wọ́n dẹ̀ wá ṣe ìwádìí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí. ìgbà tí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù sí, gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ wọ́n wo gbogbo ẹ̀yà rẹ̀, wọ́n rí wípé ẹyọ nǹkan kan kò dín níbẹ̀. kábàá lè sọ pé bóyá ẹnìkan ló rán wọn pé kí wọ́n lọ yọ ẹ̀yà ara ẹni tó sùn sí Hilton Hotel. mo rọ gbogbo ènìyàn nílé lóko àlejò ará ilé wípé kí wọ́n ní sùúrù kó jẹ́ kí ọlọ́pàá ṣe ìwádìí dáadáa. kẹgbàrún dáadáa ẹ rí wípé Ilé Ifẹ̀ mo ti bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ lágẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ home lesson teacher. ibẹ̀ ni mo ti ṣe Universal College of Tech, mo ti ṣe Polytechnic, mo ti ṣe University bí òkúrò nífẹ̀ẹ́ o, tí Ọlọ́run ọba tó fi dá mi lọ́lá tó sì fi fún mi ní owó tútù, kì í ṣe owó ẹ̀jẹ̀, kì í ṣe owó burúkú. ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni kó má ṣe owó burúkú sí mi o. Dr. Abdulrahman Adegoke Atobatele Adedoyin, máyẹ̀ tilẹ̀ Ifẹ̀, máyẹ̀ tilẹ̀ Yorùbá. ẹ ṣé o. tó kí ló wáá dé o tí àwọn ọmọ yín o tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní háàkì àkáǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó gbé fídíò yìí débi pé wọ́n háàkì àkáǹtì ti bàbá wa Oríyọmí Hamzat ọ̀gá wa. wọ́n gbìyànjú láti háàkì àkáǹtì ti Ìtàn Yorùbá ní alẹ́ òru Àlàmísì mọ́júmọ́ ọjọ́ Jímọ̀ ní aago 3 ó kọjá ìṣẹ́jú 8. àwọn ọmọ yín ó tún ti máa wò wá ṣùgbọ́n wọ́n bá Facebook page Ìtàn Yorùbá ní ìrókò. mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn amójú ẹ̀rọ mi ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti ní orílẹ̀-èdè Canada tó ṣe yí pé àwọn ọmọ bá mi dilé mú èyí tí òye yín lò àti jágbọ́n inú tó ṣe yí pé èmi gan tí mo ní àkáǹtì gan bí ìgbà tó ṣe yí pé onípò kẹta ni mo jẹ́ ń bẹ̀ níbi tá a ṣe sí. ẹ mọ̀ yí pé Facebook tá ẹ̀ ń wò yìí inú Sahara Desert gan àwọn gan lọ gbé àwọn backup kan bẹ̀ ṣẹ́ẹ̀rọ ojú ti làjú gbogbo tá ẹ̀ ń lò lọ. ojú ti làjú gbogbo ẹ̀ lọ torí pé a ti múra arú yín lẹ̀
àti palẹ̀mọ́ rẹ̀ dirú ọjọ́ òní àwọn èèyàn ti fẹ́ máa pè ẹja gbé pè ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. ẹgbẹ́ ṣe wà lórí iṣẹ́. orí ètò láwa a wà ní live orí ètò láwa. ẹ pè padà orí ètò láwa. ń fún èèyàn kan àbí èèyàn méjì ní ààyè pé ká dá sí ètò òkàlọ́ tá a fi pè náà ní 08023687432 orí WhatsApp nìkan ni ẹ lè pè sí orí WhatsApp nìkan ẹ jẹ́ ń pa ẹ̀rọ torí pé tá a bá ṣe bá àwọn tó fẹ́ pè látẹ̀yìn odi ẹ̀yin tẹ́ bá ń pe lókà ẹ̀ níjẹ́ wọn wọlé òkèrọ tẹ́ fi pè bẹ́ẹ̀ ti mọ̀ náà ni 08023687432 ẹ sáà fi +234 sí ẹ̀yin tẹ́ bá ń bẹ lẹ́yìn odi òkèrọ ìtàn Yorùbá kò yàtọ̀ plus nìkan ti wà ní ojú òpó ẹ kú alẹ́ o. Hello, ẹ káalẹ́ o Adébáyé láti Amẹ́ríkà. tó ẹ bá wa dá sétò. lákọ̀ọ́kọ́ ọ̀gbẹ́ni Timothy Adégòkè ṣe àlejò nílé ìtura Hilton Hotel. bẹ́ẹ̀ni. ìwádìí jẹ́ kó yé wa wípé ìgbà àkọ́kọ́ kọ́ nìyẹn tí ó lọ́ọ̀dì síbẹ̀. bẹ́ẹ̀ni olúwa mi. mo rò pé ń dè é. bẹ́ẹ̀ni. ọ̀kan nìyẹn. now olóyè Máyẹ̀ ń jẹ́ kó yé wa wípé àwọn ọmọ bí wọ́n ṣe gba ẹnìyẹn sọ́tẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kí wọ́n sọ. bẹ́ẹ̀ni àwọn làwọn ọ̀mọ̀dí tí wọ́n fi gbà á láì ṣe pé wọ́n sanwó sí àkáǹtì ilé ìtura. ṣùgbọ́n nínú lẹ́jà tí ẹnìyẹn fíìl orúkọ rẹ̀ ní àkọ́kọ́ wọ́n ti yá kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ni olúwa mi. rìsíìtì tí kọ́pì rìsíìtì wọ́n ti yá kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ni olúwa mi. tó fi jẹ́ wípé tí wọ́n bá ń tọpinpin tí wọ́n bá ń wádìí rẹ̀ òfúùtù fẹ́ tẹ̀ ni wọn ò ní rí ọ̀kan nìyẹn. now ẹni tẹ́ ẹ wá ní hòtẹ́ẹ̀lì èèyàn kú sí hòtẹ́ẹ̀lì yín mi mọ gbèdéke iye ìgbà yẹn lásìkò ìgbà tó kú kí wọ́n tó kí ṣùgbọ́n yóò tó máa sọ wípé àwọn ọmọ àfìgbà táwọn ọlọ́pàá ń wá tó ṣeé ṣe kéèyàn ó kú sí hòtẹ́ẹ̀lì wọn kí wọ́n ó sì ti yá a gbé bóyá níwọ̀n ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì kí wọ́n ti ṣùgbọ́n aṣọ tó fi sùn náà ni wọ́n fi gbé o náà wọ́n fi ráàpù ẹ o kí wọ́n tó lọ gbé sọnù. àwọn náà pàpà wàá gbà pé room 305 ló gbà. pé room 305. so èèyàn kú sí hòtẹ́ẹ̀lì àwọn òṣìṣẹ́ ibẹ̀ ó sì lọ sí láì ní bú aláṣẹ ilé ìtura gbọ́. hòtẹ́ẹ̀lì gbọ́ ẹ máa dé ọ̀kan tó nìyẹn ó dìgbà mélòó tí afurasí ń sọ̀rọ̀ láti inú àtìmọ́lé ìjọba. gbogbo àgbáyé náà ló alẹ́ ojoojúmọ́ sáà lórílẹ̀‐èdè máa ń dojú tì wá gbogbo àgbáyé náà ní wò dojú tì. adúpẹ́ lọ́wọ́ social media tó jẹ́ wípé àṣírí ìyún tú. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Oríyọmí Hamzat kódà bàbá wà ní Ilé Ifẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Oríyọmí Hamzat. adúpẹ́ lọ́wọ́ Oríyọmí Aláàjì Oríyọmí kọjá pé ńgbà inú túbú náà àtìmọ́lé téèyàn wà ní tí wà ń pe ìpè síta àwọn wo ní bá sọ̀rọ̀ ó ṣe lè máa bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀. ẹ jẹ́ ká fẹ́ lómi láàyè bàbá wa ẹ kú alẹ́ o ẹ ti wọlé o. ẹ kálẹ́ sà o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni Àbáyọ̀mí Isaac láti ìlú Aba, Abia State. tó ẹ bá wa dá sétò. eléyìí ó ka èmi gan láyà gan o ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí because I mean suspect la ṣe ń pe arákùnrin tá a pe Máyẹ̀ yìí. bẹ́ẹ̀ni. but tó bá jẹ́ pé at the end of the day òótọ́ ni kíní ìṣẹ̀lẹ̀ ṣẹ́rí kì í ṣe tó bá wò wọ́n máa ń ní click wọ́n máa ń ní àjọ tọ́jọ́ ń ṣe kíní yẹn kì í ṣe máa yẹn nìkan wọ́n máa pọ̀ látọ́pẹ́ láwọn olórí yẹn gbogbo àwọn kíní yẹn ni kí ìjọba kọ́ gbé wọn tó bò. ní ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹni ńlá kan wọ́n fi ẹ̀sùn ìdígunjalè kan ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ nígbà bá fẹ́ yànnà náà àwọn alágbára ṣé àgbàgbé ọba kan ní ìpínlẹ̀ Èkìtì níjọ́ náà tó ṣe yí pé wọ́n fi ẹ̀sùn kan tí wọ́n dájọ́ ọkú fún un.
àgbọ̀yìn dáadáa bẹ́ẹ̀ kó ń bi móhùnmáwòrán tẹ́ fi ń wò wá àgbọ̀yìn dáadáa ẹlòmíì ti wà lójú òpó ẹja gbé pè ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Afọlábí Dọ̀tun lórúkọ tèmi ẹ̀ á ń pè láti Ìbàdàn. àwa tá a bá ti ń pè máa kó ń bi ẹ̀rọ yín kábàá lè gbọ́ wa pápápá. Afọlábí Dọ̀tun lórúkọ mi ò mọ̀ ń pè láti Ìbàdàn. à ń gbọ́ yín o. ẹ ṣe gan sa o àwọn ẹ̀dá ṣètò ni o lọ́wọ́ náà fi ń tẹ̀lé tó yẹ bọ̀ tipẹ́ pé àlè kúrò díẹ̀. ẹ ṣe gan ni. ìbéèrè kan tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé àwọn wo ló gbókù ọmọkùnrin yẹn lọ sí. òun fọ ọmọkùnrin ò ṣáà kúrò láti inú òtẹ́ẹ̀lì ó kọ̀ èdè bọ́ sínú omi. bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ tí bàbá wa Mọ́yẹ̀ bá wa sọ wọ́n gbà yí pé room 305 ni ló gbà bó wọn ò wá dáko ẹ rí i pé wọ́n lo ọgbọ́n Formula Dodge ẹ̀ yí pé ibi tí wọ́n bá òkú rẹ̀ òkú fò débẹ̀ náà ni àwọn ọlọ́pàá ni wọ́n bá wa dáhùn ìbéèrè ìwádìí ọlọ́pàá ni wọ́n dáhùn ìbéèrè wọn. bẹ́ẹ̀ ni sà torí láti ẹ̀ka àtẹ̀kọ́mọtẹ̀ ti fẹ́ pé ọ̀gá wa Oríyọmí gan pé pọ́ńṣọ̀ yẹn ti wà nínú mi láti béèrè ọmọ ọ̀fẹ́ lèmi o ṣùgbọ́n wọ́n fẹ́ borúkọ ọ̀fẹ́ jọ lọ́ọ̀dẹ̀ ní jẹ́ kó borúkọ ọ̀fẹ́. àbùkù tó bá kan lé Ifẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá lọ́kàn ṣe borí ìrun wa nu ojú wo wọ́n fi máa wo gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀sẹ̀ mi tí mo jókòó èso ọmọ ọ̀fẹ́ ni ṣèbí nítorí pé yín sì sẹ́kù ń fẹ́ àwọn bàbá yín sẹ́kù wọn bí yín bẹ̀ gbogbo wa lọ́mọ ọ̀fẹ́ orí ìrun wa nu. bẹ́ẹ̀ ni sà àbí ṣé màá gba tíkẹ́ẹ̀tì pé mo fẹ́ lọ Àbújá lè gba tíkẹ́ẹ̀tì pé mo fẹ́ lọ Àbújá tọ́lọ́pàá bá wí pé kí mo wá ṣe mo fẹ́ wá wà Àbújá ilé kápítà wa ni màá wí ká tó wá sọ pé orírun wa. ẹ jọ ọmọ àyàmá yẹn ká pa lórí ọ̀rọ̀ yìí ká gbóni lórí gbogbo àwọn ẹni ìjọba àbójú wọn agbára lọ. àṣẹ. tàdúrà la fi ń tẹ̀lé o àwa tá a sọ̀rọ̀ á gbàdúrà la. ẹ ṣe gan ni o bá pàpẹ́jẹ́ ẹ kú alẹ́ o ẹ kú alẹ́. àwa tá a bá ti ń pè ẹ ti wọlé ẹ máa kó òbí mò bá wò sí pápápá orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. ẹ kú alẹ́ o. àwa tá a bá ti ń pè tá a bá ti kó òbí ẹ̀rọ wa máa gé wa kó ẹ kú alẹ́ o. ẹ kalẹ́ sà. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. orúkọ mi ni Kẹ́hìndé láti Àbújá. láti bo lẹ ti ń pè o. láti Àbújá. láti Àbújá olúùlú wa à ń gbọ́ yín o ẹ̀yin náà ti gbọ́ ohun tí ń lọ l'Àbújá. àti owó lágbára gbòòrò bàbá. ẹ wá mọ nǹkan tí mo fẹ́ sọ. bẹ́ẹ̀ ni. ibì kan wà l'Àbújá wọ́n pè bẹ̀ ní woman Brekete family. tó ń bá gbọ́ ọmọkùnrin yìí máa ń wà. gbogbo wọn náà wọn ti gbọ́n tí gbogbo ìwé ìròyìn gbé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwọn tó ṣe pé wọ́n ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n ń ṣe alábọ̀dé gbogbo wa là ń gbé. àwọn èèyàn tó bá mọ bẹ̀rẹ̀ tuntun fámìlì wọ́n bá ń gbọ́ l'Àbújá tó bá ń sọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ tí gómìnà wa ti gbọ́ tí spíkà Ọ̀yọ́ state ti gbọ́ sẹ́rù pọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ ńlá ni lọ́jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ògo ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kò sì ní lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni nítorí pé Nàìjíríà kò sí nǹkan tó ń pè ní justice àmọ́ lágbára Ọlọ́run a máa rí justice. ojú bí òfin ń bẹ bí ìdájọ́ òdodo ń bẹ bí ò sí ìdájọ́ òdodo ojúṣe tiwa ni ká fi amọ̀ òkun ṣèkà ká fi hàn. ẹwẹ́ tó wà lẹ́wọ̀n tó wá di pé tí wọ́n ń sọ̀rọ̀ tó wà láhàámọ́. ó jẹ́ nǹkan tí àwọn agbófinró àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹ̀ka ìdájọ́ tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá pé bóun lélẹ̀ ṣe rí oṣó bófin mu. tó bá. ẹ kú alẹ́ o ẹ kú alẹ́. ẹ̀yà yìí tẹ́ ẹ bá ti kó ń bi kìnìún yá àmọ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ etí ògbéjì ẹ kó ń bi ìtẹ́ ẹ fi ń wò wá etí ògbéjì kò yẹ kí ìyàn ọjà tuntun fún wa a ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ètò lórí rédíò àbí lórí agbágbé. ẹ kú alẹ́ o. in block nọ́mbà yìí èmi ẹ ṣe in block nọ́mbà yìí ẹ kó ń bi tẹ́ ẹ fi ń gbọ́ wa èmi ẹ block èèyàn ó ti di ẹ̀mẹ́ta tí nọ́mbà yín ó wọlé ta ní kẹ́ ẹ kú òǹbí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí ò gbéjì ẹ fẹ́ gbọ́ mi ẹ tún fẹ́ máa gbọ́ra yín. ẹ kú alẹ́ o. màkà alẹ́ níbẹ̀ yẹn wà á lẹ́kọ̀ọ́ pupa. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
Moses Olúwatúnsìn lórúkọ mi, mò ń pè láti ìlú Toronto, Ontario, Canada. Ẹ̀yin èèyàn wa ní Canada nù ẹ̀yin lè bá wa dilé mú lẹ́ẹ̀jẹ̀ wọ́n rà káǹtì wa áàkì. Olúwa mi kì í ṣàwa náà o. Tó ẹ bá wa dá. Ọ̀rọ̀ yìí ó tojú sú mi o. Ọwọ́ olóyè Máyẹ̀ ò mọ́ o, mi ò ń ṣe Ọlọ́run, mi ò dẹ̀ kì í ṣe agbófinró. Ẹ jẹ́ kí àbájáde àwọn ọlọ́pàá àti àwọn dókítà àti tọ́rọ̀ bá délé ẹjọ́ afurasí sì làwọn náà torí wọ́n ń bẹ ní àgọ́ ọlọ́pàá lẹ́yìn tó já mọ̀ pé afurasí ni wọ́n báyìí àti ìlẹsọpọwọ wọn ò mọ̀ torí pé gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ tiwa ni pé ká fojú òdodo ṣùgbọ́n lórí pé wọ́n pè láti inú túbú ọlọ́pàá ọ̀hún kò bófin mu ìníwò ojú tí gbogbo àgbáyé fi ń wò. Ààrẹ òpìtàn ó ní ìdí tí mo sọ ni wípé gbogbo wa náà bá tiẹ̀ dáṣẹ́lẹ̀ gbogbo wa ni a ní ẹbí la ní ará. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo nílé ìtura mi ò dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ kì í ṣe pé mo wá polówó ọjà. Ẹ ń gbowó èmi ò gbowó polówó nù ẹ̀dá ọ̀rẹ́. Ẹ̀rọ ayé ti lu jára débi pé ẹnìkan ó sọ wípé mo dá ilé iṣẹ́ bó nílé iṣẹ́ ẹgbẹ̀rún. Ifo lè máa wo gbogbo wọn lórí fídíò kó máa ní ìṣẹ́jú. Bẹ́ẹ̀ ṣe wà ṣe rí àwọn kámẹ́rà tí wọ́n ṣe bàbá wa mo fowó àtọmọdé yín lẹ́nu àwọn kámẹ́rà tí wọ́n ṣe nísìn mo ní ọ̀rẹ́ mi kan ó wá wà ní ọlọ́kàwé ní ọlọ́ṣe master ní United Kingdom UK láti United Kingdom ẹ̀ náà ni ó ti máa wo gbogbo oko rẹ̀ fáwọn ẹ̀ ní Nàìjíríà níbi tí wọ́n ti sẹ́ẹ̀tì àwọn kámẹ́rà tí wọ́n sì kọ̀nẹ́ẹ̀tì ẹ̀yọ́ ọmọ wo gbogbo bí ṣe ń lọ àwọn èèyàn ní iṣẹ́ ilé bàbá wọn Oríyọmí Hamzat ní iṣẹ́ ilé iṣẹ́ ti já ẹ padà iṣẹ́ ti já níbi tójú sí làdé. Iṣẹ́ ti já kò síbi tí wọ́n wà lágbàáyé tá a sọ wípé wọn ò mọ ohun tó ń lọ nílé ìtura wọn irọ́ ńlá ni. Kọ́lọ́run kó tu àwọn ẹbí olóògbé kọ́lọ́run kó tù wọ́n nínú. Lágbára Ọlọ́run òótọ́ farahàn o. Ìfàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù nílẹ̀ Nàìjíríà kọ́lọ́run kó bá di Nàìjíríà mú o. Ẹ rí wípé gbogbo alámọ̀ bàbá wa gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúṣèyí Mákindé ẹ jẹ́ ká máa fetíléde lórí pé bàbá ó bá wa sọ̀rọ̀ torí pé àwọn abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti lọ sí ọ̀dọ̀ ẹbí àtaya olóògbé mo sì jẹ́rìí gómìnà wa rí i pé ẹni tí máa ń tara lórí ọ̀rọ̀ ìlú ni ẹja máa fetí léde mo mọ̀ wípé bàbá wa léyìí tí ọ̀gá Oríyọmí Hamzat tẹ̀tẹ̀ ti tọwọ́ bọ̀ tí gbogbo àwa ẹ̀ náà sì ti dá sí i tá a ti ké gbàjarè sí gbogbo àgbáyé kíní kan mo sì fẹ́ kọ́ da yín lójú bàjẹ́ bàlẹ́rù kò síkú kan tí wọ́n pàgbà tí wọn ò ní bá po lórí ẹ̀ ń bẹ̀ olóyè ilẹ̀ Ìbàdàn ni mí o ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ààrẹ òpìtàn ààrẹ Lájí Abbas ìhun ò mú mi wá látòkò wá joyè Olúbàdàn ló fi mí joyè ẹ̀mí ẹsẹ̀ni téèyàn lè halẹ̀ mọ́ o èmi ẹsẹ̀ni téèyàn halẹ̀ mọ́ ejò kan ò ní rọ́ọ̀lù wèrèpè láyé yìí kó dúró ejò kan ò ní rọ́ọ̀lù wèrèpè láyé yìí kó dúró ẹ̀mí ẹsẹ̀ni téèyàn lè halẹ̀ má bẹ́ẹ̀ lè dúnkòokò mọ́ torí pé oríṣiríṣi la ti ń gbọ́ àmọ́ ẹ múra sí ẹ ń bọ̀ àfẹnisàngó ọ̀pá àfẹnisàn ẹ mà pàrọ̀ àmọ́ sán lẹ́rùn ẹ dìbò lù ẹ jẹ́ ń gbọ́ ẹ kú alẹ́ o ẹ ti ń pè látàárọ̀ ẹ kú alẹ́ ẹ ti wọlé o ẹ kú alẹ́ o. ló ẹ kalẹ́ fà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ kú ètò sà. Ọlọ́run ló lè tó ẹ orúkọ yín o. Yes sà. Tòótọ́ ni bàbá wa tí wọ́n sọ pé bàbá wa Raymond ń pè é bẹ́ẹ̀ ni. Wọ́n jẹ oyè tó fẹ́ sí oyè Ọ̀ọ̀ni nífẹ̀ẹ́. Ṣé ẹ gbọ́dọ̀ mi sà? À ń gbọ́ yín o. Ìgbà tó fẹ́ jẹ oyè Ọ̀ọ̀ni nífẹ̀ẹ́ ẹnìkan ní tó bá jẹ́ pé àwọn ni oyè yẹn sí mọ́ tó bá jẹ́ àwọn oyè yẹn sí mọ́ ni wípé wọ́n máa lọ gbé pọ́ìsì jẹ fúnra wọn. Níbi tórúkọ wọn ti bàjẹ́ dé. ẹjá wo fílẹ̀ orúkọ wọn ò tí ì bàjẹ́ torí lójú ọ̀pọ̀lọpọ̀ àwa ní ìsìn tó ṣe pé
nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ni àwa gbọ́ sí ọ̀rọ̀ yìí àwọn ò tí ì lè sọ pé orúkọ wọn bàjẹ́ ìwádìí ìní ìjọba àpapọ̀ ò tí ì forúkọ wọn sínú ìwé dúdú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ò forúkọ wọn sí ẹ̀jẹ̀ àgbà yìí pé ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ìní àwa ń dúró dè àti tọ́rọ̀ bá délé ẹjọ́ ìlà wa ń dúró dè ilé ẹjọ́ gbàlejò àgbáyé ò ríran wò gbogbo akọ̀ròyìn gbogbo ojú ti wà lára Ilé Ifẹ̀ ó ti wà nílùú Òṣogbo a fẹ́ wo òfin Nàìjíríà ó ti kọjá bẹ́ẹ̀ ṣe rò ta ni wọ́n pa lọ́mọ ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́pa ọmọ honorable speaker lẹ́pa ọmọ Olúbàdàn lẹ́pa ọmọ ọba Èrúwà lẹ́pa ọmọ Aláàfin Ọ̀yọ́ lẹ́pa ọmọ Ìlú Ifẹ̀ lẹ́pa mọ̀ nǹkan kan iṣẹ́ ti já ìtawà dúró lé lórí ni pé kí a fẹ́ mọ bí ikú Timothy Adégòkè ti jẹ́ àti ẹ̀tọ́tọ́ ẹni tó ń bẹ ní túbú ọlọ́pàá ní tó fi ń ṣe Facebook Nàìjíríà ẹja gbé pé Nàìjíríà ní gbọ́mọra wọn àwa tá a gọ̀ láàmọ́ra wa ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ ti wọlé o. ààrẹ pìtàn. ẹ kú alẹ́ o. ẹ kalẹ̀ pé. Ọlọ́run ló lè tu ẹ̀. Prince Adé láti ìlú Àbújá ló ń bá yín sọ̀rọ̀. tó ẹ mà kó ọ̀rọ̀ èèyàn Àbújá ni Timothy Adégòkè ti wá sí Ilé Ifẹ̀ kó tó gbàdé kú òjijì. ṣe rí kí gbogbo ọmọ tó bá lọ fọkàn iṣẹ́ ń lọ lórí ẹ̀. ẹ ṣe gan-an. ọ̀pọ̀ mẹ́ta kan la fi gbọ́ pé wọ́n tún fẹ́ gbé ọ̀rọ̀ gbà. ṣe rí ọmọbìnrin receptionist yẹn iṣẹ́ ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá nǹkan kan ò gbúdọ̀ ṣọmọ yẹn. àwọn dẹ̀wò wọ́n mọ̀ pé èèyàn tó fẹ́ kú pọ̀ wọ́n mọ̀ pé èèyàn tó kú pọ̀. irinṣẹ́ lọmọ yẹn. bẹ́ẹ̀ ni. wọn ò gbúdọ̀ jẹ́ kí nǹkan kan ó ṣe é. ó yẹ kí wọ́n ti gbé ẹ̀ẹ̀mọ tí ń dùn mí ni pé tí ìka kékeré bá ṣẹlẹ̀ ẹ ti kó àwọn èèyàn lọ Àbújá èmi rò pé yẹ kí wọ́n ti gbé lọ sọ́dọ̀ kílẹ̀ Inspector General Police IG. nǹkan tẹ ní láti mọ̀ ni pé àwọn alágbára sọ̀rọ̀ ikọ̀. àwọn ọ̀lẹ́ ìlú sì rèé àwọn ọ̀lẹ́ ìlú sì lágídí ní alágídí ọ̀gá alágbára àwọn ọ̀lẹ́ ìlú rèé. ẹ ṣe àwọn ICAN wọ́n ti dìde lórí ọ̀rọ̀ yìí. àwọn iléeṣẹ́ ti dìde OAU gbogbo àwọn tó yẹ kó dìde ti dìde investigation ibi tí Ramon ń sùn àti gbégbèsè ní lórí. tó bá fi máa di èní sí Monday lálẹ́ sí Monday tó bá jẹ́ pé kò sí lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ń rí ibìkan tó lọ sùn rí pé ṣé Adam ní ẹ̀kọ́. ilé ìlà fi pariwo fún gbogbo ayé. èyí tó dàbí rẹ̀ iṣẹ́ tí íńtánẹ́ẹ̀tì ń ṣe nìyẹn ọ̀nà tí íńtánẹ́ẹ̀tì fi ń ẹ̀kọ́ wa. títí d'Amẹ́ríkà wọ́n ti ń wo ọ̀rọ̀ yìí bó ṣe fẹ́ lọ. wọ́n bí IG gbọ́dọ̀ àkójọ bí ọ̀rọ̀ ìlú níbi tó dé dúró yìí ọwọ́ everybody máa já kúrò ńbẹ̀. ọmọ yẹn ní àpò nǹkan kan ò gbúdọ̀ sọmọ yẹn. ṣé rí autopsy tó ń sọ ìgbésẹ̀ ti wà tí autopsy wọn ò bá clear tó a máa gbé òkú yẹn lọ́gà abroad. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn rẹ́dí àti san owó ẹ̀ ilé iṣẹ́ rẹ́dí àti san owó ẹ̀ wọ́n lọ ọ̀ọ́kán gbé àwọn expert wá tán wá ṣẹ́fẹ̀ sí yẹn débi. bẹ́ẹ̀ni. ṣé o gbogbo ẹ̀ lè tó ti ń lọ ètò. ṣé rí ìkẹ́kọ̀ọ́ ò gbọ́dọ̀ ṣe ojú yẹn torí wípé irinṣẹ́ ń bẹ tó lè tí ó ṣe àfihàn tó ṣẹlẹ̀ sí tó òkú rí kẹ́yìn wọn ò mọ tí wọ́n tara bọ̀ ètò gbé ètò gbogbo àgbáyé nígbà Davido ni wọ́n dáwọ́ ẹ̀wọ̀wé gbogbo àgbáyé ní ọ̀dàwó lórí iṣẹ́ ìwádìí tá a gbá àwọn expert wá gbogbo àgbáyé ní ọ̀dàwó tó bá débẹ̀. àwọn àṣírí kan sì wà tó ń tún lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe. bẹ́ẹ̀ ni àwọn àṣírí kan wà tó ń tún lọ́wọ́lọ́wọ́. ẹ mẹ́jà bẹ lórí agbègbè bẹ́ẹ̀ ni. ìkìlọ̀ ti lọ sọ́dọ̀ kọmíṣánná pé lẹ́yìn ìgbà tó bá lò síṣẹ́ òun gan-an ṣẹ̀wọ̀n tí ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe títí bẹ́ẹ̀ méjì ó lè délé ló máa da Nàìjíríà rú àwọn tó máa da ilẹ̀ Yorùbá rú ojú ti wà lórí ọ̀rọ̀ yìí so kí kálukú lọ fọwọ́ balẹ̀. ẹ ṣe gan ni. ìyá tó sọ̀rọ̀ ìyá yẹn lẹ́tọ̀ọ́ bí abiyamọ. obìnrin ni. ṣé rí
iṣẹ́ tuntun ń lọ lórí ẹni tó gbé fóònù lọ fún máa yẹn nínú fẹ́ẹ̀lì kọmíṣánná ó gbúdọ̀ ẹ̀fẹ́ bóun ni fóònù ṣe dé nínú fẹ́ẹ̀lì ọgbọ́n òfin wọn ló ń gbé kalẹ̀. wọ́n ti kó bá kọmíṣánná pólíìsì yẹ́nì gbogbo àgbáyé ló ń wò ó. gbogbo àwọn tó wà ní díútì ìjọ yẹn wọ́n á ṣàlàyé bí fóònù ṣe dé nínú fẹ́ẹ̀lì ẹ̀yẹ́ máa wòran iṣẹ́ ti ń lọ iṣẹ́ ti fẹ́ parí lórí ẹ̀ ìbò yìí ọ̀la láàárọ̀ ọ̀la wọ́n ti ní káwọn fámìlì wa káwọn ajọ́ rìpọ́tù autopsy ẹja máa wo bó ṣe ń lọ. òfin wo ló fún yín eléyìí tí ààrẹ máyọ̀ tó sọ pé ọmọ yẹn fẹ́ jí owó ni ọmọ yẹn fẹ́ ṣe kíní kan nìkan ni ọ̀rọ̀ rúnù ló ń sọ lẹ́nu. bẹ́ẹ̀ ó fẹ́ jíwó náà ló snap ntẹ ẹja dànù ló snap ẹ̀ pamọ́ ó ti fura pé ó ti fura sí ẹsẹ̀ pọ̀ ó ti fura kú sẹ́ àwọn ẹsẹ̀ bu ni tẹ́ ń ṣe ẹ kú alẹ́ o ẹlòmíì ti wà lójú òpó ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. ẹ ká lẹ́sà ààrẹ òpìtàn ẹ ṣé gan ni o fún ìmọ́lẹ̀ tẹ̀gán sórí ọ̀rọ̀. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. olórí abinu ń pè láti ìlú Amẹ́ríkà ọ̀rọ̀ Mr. Timothy tí wọ́n pa ẹ́ òun ni mo fẹ́ dá sí láti ìjẹta tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn mo kàn ń ké ni torí ó ba èèyàn lọ́kàn jẹ́ pé olórí burúkú èèyàn ẹni òfò ẹni ẹ̀dánù ìní òní kò dùn òun. ṣé ẹni mo dẹ̀ suspect pé wọ́n ti lọ yẹ ògùn ọmọ yẹn wò tóró ti ń lọ síbẹ̀ wọ́n ti rí polówó ni wọ́n. ṣèbó lórúkọ náà ìjọ ni wọ́n mọ gbogbo tí wọ́n ṣe. wọ́n fi ọmọ yẹn rúbọ ni torí pé ọmọ ológo ni ẹ̀jẹ̀ ọmọ yẹn ló wá ń ké fún ìdájọ́ làṣírí wọn fi tú. ṣàwárí kankan tí mo fẹ́ kí gbogbo wa ṣe rè ká má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o ká máa pariwo ẹ̀ síta. ẹ̀kejì ni pé ẹ rí i pé wa ló dákẹ́. ká àwọn èèyàn tí wọ́n máa dá owó ká gba private doctor tó máa ṣe autopsy tó jẹ́ private autopsy fún òkú ọmọ yẹn ó má dé ọlọ́pàá nìkan ló ṣe autopsy ẹ̀ kí àwọn fámìlì gbọ́dọ̀ àwọn èèyàn dá owó ni. sẹ́rí gbogbo àdáwó kò tẹ̀ ẹ̀kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dá sí i ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dá sí i iléeṣẹ́ ńlá lẹ́ni yìí ń bá ṣiṣẹ́ ní iléeṣẹ́ ní ìyá ń jẹ ológun ọmọ ni iléeṣẹ́ ńlá ní bá ṣe lábùjá bẹ́ẹ̀ ni. wọ́n pa ọmọ yẹn ni ẹ gbogbo ẹni tó pa ọmọ yìí tí wọ́n pè ní pé òun ni àtọ́ àkíyèsí tó bá jọba gbogbo ìlú lárùn tán ìgbà tó bá bẹ̀rẹ̀ sí irun àwọn ògo ilẹ̀ Yorùbá kéékèèké tó ń dàgbà díẹ̀díẹ̀ báyìí kí ló wá fẹ́ kù. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ yẹ ká tí mójútó ni pé ṣá ní òfin civil law tí wọ́n fi lè sùn máì táwọn family máì àwọn tó pa ẹ̀ kí wọ́n sùn ẹ̀ kí wọ́n gba gbogbo property ẹ̀ nípa gbogbo tó yẹ kọ́ mọ wọ́n ṣe torí Amẹ́ríkà làwa wà. civil law wà tó o bá pa èèyàn wọ́n á sùn ẹ̀ wàá san owó tí ilé ẹjọ́ bá ní kó sọ tó máa fi tọ́jú àwọn ọmọ onítọ̀ gbogbo ogún ẹ̀ náà máa gbà. ẹ̀kejì ní pé ṣe rí Hilton hotel tó ń jẹ́ yẹn ó yẹ ká wá bá a ṣe máa kọ lẹ́tà sí àwọn Hilton hotel ní Amẹ́ríkà ó fi orúkọ wọn lọ pa èèyàn ní hòtẹ́ẹ̀lì ẹ̀ tó gba láísẹ̀nsì orúkọ wọn tó ń lò gbogbo tẹ̀lé fi dín pẹ̀lú máì nìyẹn tó gba láísẹ̀nsì Hilton hotel tó wà káàkiri àgbáńláyé débi pé wọ́n wá ń pa èèyàn sínú hòtẹ́ẹ̀lì nǹkan tẹ̀mí fẹ́ kọ́ nìyẹn sà. ẹ ṣe gan ni ìyá wa. ẹ jẹ́ ká mẹ́nu mọ́ kí Hilton Amẹ́ríkà gbọ́ nígbà èèyàn kan lo orúkọ wọn kò dẹ̀ gba láísẹ̀nsì hòtẹ́ẹ̀lì wọn wọ́n dẹ̀ pa èèyàn síbẹ̀ wọ́n bọ́tà èèyàn síbẹ̀ ní kì í ṣe pé wọ́n pa gan wọ́n bọ́tà ẹ̀. mo fẹ́ ká mẹ́nu mọ́ gbogbo kìíní yẹn. ẹ ṣe pọ̀ ya wa ẹ rí wípé la fi ń pariwo ni ò jẹ́ káwa náà ò dákẹ́ nígbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ìní ò jẹ́ ká dákẹ́ tá à ń sọ tá à sì tún sọ ẹ rí wípé bí ẹ ṣe ń hàkì àwọn àkáǹtì àwọn èèyàn iná là ń sọ tí wọ́n gbìdánwò ẹ̀ láti pa ẹnu èmi ààrẹ òpìtàn gan mọ́ àwọn tí wọ́n ń ṣe lè tẹ́fẹ́ hàkì àkáǹtì wa tí wọn ò rí ṣe ṣẹ́ẹ̀sì rò pé wọn ò ní máa lépa ẹ̀mí ààrẹ òpìtàn ṣùgbọ́n igbá là ń pẹ nìkan èé pàwo mo máa ń sọ ejò kò ní rọ́ọ̀lù wèrè pè láyè kó dúró torí pé iṣẹ́ tọ́lọ́run bá rán mi ni mò ń ṣe àfi tí n bá mú ẹbọ mọ́ ẹ̀sìn lọ́yàpù ẹ jáwọ́nú ẹbọ ẹ jáwọ́nú ètùtù ẹbọ kì í ṣe nǹkan wa nílẹ̀ Yorùbá ẹbọ kì í ṣe nǹkan wa nílẹ̀ Yorùbá ẹ já máa fún ẹ tẹ̀lé bàbá wa ọ̀gá wa Oríyọmí Hamzat lórí Facebook page Oríyọmí Hamzat ẹ bá sì lọ sí oriyomihamzat.com ẹ já máa tẹ̀lé wọn gbogbo bí ṣe ń lọ bẹ́ẹ̀ náà láti máa gbé síbì ojúṣe gbogbo wa ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé ẹ já dìde sí i àwa tá a bá sì mọ ọ̀nà kó tún dókè l'Amẹ́ríkà ní London ní kí gbogbo àgbáyé ó rí i torí pé kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ o kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ o kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ o torí wípé wọ́n ti ń ṣe tipẹ́ o
ẹ ti ń pààyàn káàkiri ilẹ̀ Yorùbá ti pẹ́ kò sí ìlú kan tó mórí bọ́ńbẹ̀ ilẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ sì ni èmi máa ń pariwo ọjọ́ tí mo pẹ́ pé ẹbọ ò sí nínú ìlànà ilẹ̀ Yorùbá káfẹ́ èèyàn ṣètùtù ò sí nílẹ̀ ìlànà ilẹ̀ Yorùbá ẹbọ ò sí nínú ìlànà wa ó nígbà tó bẹ̀rẹ̀ ó dídí ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ àwa tá a pè wọlé mo dúpẹ́ lọ́wọ́ àwa tá a fẹ́ pè wọlé náà tá a ráyè pè wọlé ẹ jẹ́ ká máa bira wa o ẹ jẹ́ ká máa bira wa o bọ́ ọ bá jáde ìta tó o waṣọ tó ń ṣe yìn tó ń ṣe yìn tó ń yẹn pa agbádá tó o wọ jíìn tó o wà nínú ọ̀bọ̀kún ọlọ́yẹ tó ń náwó tó ń ṣe máa bira rẹ léèrè wípé sọ pàdé Ọlọ́run dáadáa bí gbogbo bí mo sì ṣe ń ṣe ìṣe mo lè kú re gbogbo tí mo sì ń ṣe ìṣe mo lè látúbọ̀tán re gbogbo tí mo ń ṣe ṣé tí àṣírí kọ̀rọ̀ mi bá tú níbo mo fẹ́ sá sí tó bá rí bẹ́ẹ̀ kó rántí wípé ẹjọ́ ń bẹ lọ́run o ó sì bẹ̀rù rẹ níbodè olè ò ní gbé o ó bẹ̀rù rẹ níbodè èmi ọmọ yín ọ̀rẹ́ yín ni o olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas olùkọ́ àgbà ní gbogbo ilẹ̀ kílẹ̀ ilé kí wa pé títí ìgbà tá a tún pàdé èmi àmọ́ wípé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyè kó dúró lórúkọ Olúbàdàn ti lè bẹ̀dà mo fi kí wa wípé ire o. Hmm?